Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Nínú oṣù tá wà nínú èyí, ìròyìn nípa àwọn ànábì Ọlọ́run la máa gbọ́ àti àwọn òjíṣẹ́ èyí tí àgbéyẹ̀wò ọlọ́kọ̀jọ̀kan yóò máa lọ lórí ẹ̀ lẹ́hùn máa láǹfààní àti wò lórí ìkànnì Sunna TV Yorùbá. Kẹ́ ẹ wá farabalẹ̀ jókòó láti wòran ayọ̀ láti máa gbọ́ ọlọ́kọ̀jọ̀kan àwọn ètò tí ó máa sọ nípa àwọn ìròyìn ànábì Ọlọ́run àti àwọn òjíṣẹ́ lórí ìkànnì iléeṣẹ́ Sunna TV Yorùbá. Ẹ má gbé kó ń bẹ̀ o, ẹ sì má sùn kó ń bẹ̀ pẹ̀lú. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh. Sunna TV Yorùbá, ìmọ́lẹ̀ ẹ̀sìn Islam pọ́nbélé ni. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحابته ومن اهتدى بهديه إلى يوم الدين أما بعد akí Ọlọ́run ọba àgbà ọba tó láyé ọba tó lọ́run ọba tó ní ká máa kí òun ká sì máa kí òun ní gbogbo ìgbà ọba náà la kí òun náà la sì ṣe ọpẹ́ fún àwọn tọ̀kí àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ànábì tí Ọlọ́run bá ṣe ní ìkẹ́ tó sì ṣe láàánú tó ṣe ní ìmọ́lẹ̀ fún gbogbo àgbáláyé. Ọlọ́run kó bá wa kí ànábì, kó kí àwọn ará ilé rẹ̀, kó kí àwọn sàábé rẹ̀, kó kí gbogbo àlùmọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó mọ̀ tẹ̀lé sọ́nà ànábì tálíkì ọmọ òfìdé. ìyá ọmọ yá mi nínú Islam àti gbogbo ẹni tí ẹ láǹfààní àti lè máa wò wá lórí amóhùnmáwòrán wa Sunna TV. À ń kí ní òkú ọlá òkúta mọ̀ kíra wa nínú ọgbà àlìjánná wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Kí ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run, ọlá Ọlọ́run kó máa bá yín, kó máa bá wa náà. Ètò ìpàdé pẹ̀lú àwọn àgbà àfáà nílùú wa níbẹ̀ náà ní òun náà ni a tún mú wá fún yín lónìí. Ẹni tẹ́ ẹ ti mọ̀ láwọn àfáà wa àgbà, kí Ọlọ́run ọba kó gún wọn lẹ́mìí fún wa, kọlọ́n kó ṣàlékún mímọ̀, kó ṣàlékún àlùbáríkà. Àwọn náà ni a fẹ́ pàdé lónìí. Wọ́n ti sábà àwọn náà sì sábà àwọn dáadáa. Ẹ̀ ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní nínú mímọ̀ wọn, kọlọ́n kó ṣàlékún mímọ̀ náà. Àwọn náà ni àwọn dókítà wa Muhammad Usman Babatunde láti ìlú Ìwẹ́rẹ̀, kí Ọlọ́run ọba kó gún wọn lẹ́mìí fún wa. Dókítà ẹ bá wa kí àwọn ará ilé. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillah. والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه. السلام عليكم ورحمة الله وبركاته. Akí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam tí Ọlọ́run ní kí a jọ máa ní ìpàdé lórí dáadáa yìí, lórí oore yìí, lórí ìlékún nínú àgbọ́yé nínú ẹ̀sìn wa ìta ń bẹ yìí. A kí wa pé kí Ọlọ́run dákun, Ọlọ́run jẹ́ kí gbogbo àwọn nǹkan tí à ń gbọ́ tá à ń sọ Ọlọ́run jẹ́ ó wúlò fún ni láyé àti ní àkíyàmá. Ní ìbẹ̀rẹ̀ a ṣe àdúrà fún àwọn ọmọ ìyá wa tí Ọlọ́run lò wọ́n sábàbí tí iléeṣẹ́ yìí ti fi ń jẹ iléeṣẹ́ tí wọ́n ń ṣe ìnáwó rẹ̀, tí wọ́n ń ná gbogbo nǹkan tí wọ́n ní nítorí kí ó lè máa ní ìlọsíwájú. Ọlọ́run máa nawọ́ bàjẹ́ sí àrísìkí wọn. Ọlọ́run jẹ́ kí àrísìkí náà ó máa lé sí. Èyí tí wọ́n ṣe yìí, Ọlọ́run jẹ́ ó jẹ́ àwíjàre dáadáa fún wọn, kí wọ́n bá nínú òṣùwọ̀n iṣẹ́ rere tó bá di àkíyàmá. Àwa dúpẹ́ akí àwọn àlùfáà wa àgbà tí wọ́n jẹ́ olùdarí iléeṣẹ́ yìí. Àwọn náà ni àwọn dókítọ̀rù wa Abdulrahim Shitu Thani. Akí wọn, a sì dúpẹ́ fún wọn lórí akitiyan wọn àti ìgbìyànjú wọn táwọn ètò náà ti fi ń lọ dáadáa bí ṣe ń lọ yìí. Kí Ọlọ́run dákun kó bá wa san yín ní ẹ̀san olóore. Èyí tí ẹ ṣe yìí, Ọlọ́run dákun kí ó má dùn yín ní ládàá rẹ̀, k'Ọlọ́run san yín ní ẹ̀san rẹ̀ dáadáa láyé tó bá tún di àkíyàmá, kẹba nínú òṣùwọ̀n iṣẹ́ rẹ̀. A sì ní lọ gbàgbé àwọn tí wọ́n ń ṣe àmójútó ẹ̀rọ tí ń bẹ ń bí yìí. A ṣe àdúrà fáwọn náà nítorí pé àwọn náà l'Ọlọ́run ń lò lẹ́fí ń gbọ́ àwọn ọ̀rọ̀ tá à ń sọ lẹ́sì fi ń rí wa dáadáa. Kí Ọlọ́run dákun kó máa tì yín lẹ́yìn, ẹni ṣe àṣetì
ọlọ́run gbogbo tẹ́yìn náà ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba yín ṣe akí gbogbo àwọn àlùfáà tí wọ́n jẹ́ onímọ̀ ẹ̀sìn tí wọ́n ń wúlò fúnni tí àwọn dókítà wa tí wọ́n ń pè wọ́n wá síbí tí wọ́n ń fúnni ní oúnjẹ ẹ̀mí tí wọ́n ń ṣàlàyé ẹ̀sìn ọlọ́run tó fi rán ànábì sallallahu alaihi wasallam wọ́n ń ṣàlàyé ẹ̀ fún wa ọlọ́run bá wa sí wọn ní ẹ̀san olóore ọlá àánú ọlọ́run gbogbo wa náà pátá ọlọ́run dákun kó jẹ́ kí a bá ẹ̀san gbogbo tá à ń ṣe yìí nínú ọgbà aljanna. tó kí ọlọ́run ọba kó bá wa san ẹlẹ́san rẹ̀ dókítà ọlọ́run kó ṣàlékún mímọ̀ wa. ètò wa lónìí náà ni ètò nípa àwọn òjíṣẹ́ ọlọ́run tí ọlọ́run ọba fi ránṣẹ́ sí àgbálá ayé wípé kí wọ́n wá jíṣẹ́ ọlọ́run fún gbogbo àwọn ènìyàn kí wọ́n wá tọ́ wa sọ́nà kí wọ́n wá jẹ́ kí a mọ bó láti máa sìn ọlọ́run ọba lérí ọ̀nà tó tọ́. àwọn ànábì wọ̀nyí sì pọ̀ tìyàntìyàn tí ó yẹ kí àwa mùsùlùmí ká nímọ̀ nípa wọn. nínú ìnígbàgbọ́ òdodo wa nínú Islam ni wípé ká nígbàgbọ́ òdodo sáwọn òjíṣẹ́ yìí. èmi àti àwọn dókítà wa á wà jọ jomi tó lọ ọ̀rọ̀ nípa àwọn òjíṣẹ́ yìí lónìí tẹ́ fi lè mọ̀ wọ́n dáadáa tẹ́ fi lè mọ̀ àwọn ìtàn tó jẹ́ ìtàn ó tọ́ nípa wọn tí òfin ní máa já sí wípé ẹ mọ̀ pa àwọn tàn míì tẹ́tùmọ̀ ta rẹ̀ ṣọ́lọ́hún nítorí pé tẹ́ bá ń wí bẹ́ẹ̀ kò ṣe déédéé mọ́ tí ó jẹ́ ìgidi ìtàn nípa àwọn òjíṣẹ́ yìí. ká mọ̀ àwọn òjíṣẹ́ yìí ká sì tẹ̀lé in tí Ọlọ́run bá sọ nípa wọn ń bẹnu ìgbàgbọ́ òdodo àwa mùsùlùmí. àmẹ́kọ̀ọ́ ni a sì ń láti mọ̀ ìdínú tá a fi invite àwọn dókítà wa wá lónìí kí wọ́n wá fún wa ní àlàyé fínífíní nípa àwọn òjíṣẹ́ yìí táwa náà fi lè máa mọ bó láti ṣe pẹ̀lú ọ̀rọ̀ nípa àwọn òjíṣẹ́. ǹjẹ́ dókítà kí ni ìdí pàtàkì tí Ọlọ́run bá fi fi àwọn òjíṣẹ́ ránṣẹ́? Naam, adúpẹ́ lé ọ̀dọ̀ Ọlọ́run mo sì dúpẹ́ fún àwọn dókítà wa lórí ìbéèrè dáadáa tí wọ́n béèrè yìí nítorí pé ńgbà tí a bá ń kígbe pé ẹ gbà fún àwọn òjíṣẹ́ Ọlọ́run ó yẹ ká mọ̀ kí ni pàtàkì ẹ̀ kí ni ìdí nítorí kí Ọlọ́run fi wọ́n ránṣẹ́ ṣé fèrè ni àbí fọ́jà àbí fún kíni ó yẹ kí a mọ̀ òun náà ni a mẹ́nubà díẹ̀ ńbẹ̀ gẹ́gẹ́ bí àwọn dókítà wa bí wọ́n ṣe béèrè ẹ̀. ń tá ń pè ní ìnígbàgbọ́ sí àwọn òjíṣẹ́ àkọ́kọ́ náà ni pé ó jẹ́ ìkẹrin nínú àwọn orígun ìgbàgbọ́ náà àwọn òpó tó di ìgbàgbọ́ mú nínú ẹ̀sìn Islam tó já sí wípé bí kan bá dín bẹ̀ tẹ́yìn ò gbà gbogbo èyí tó kù tí ń sọ wípé òun ládìí ọkàn òun sì gbà tọkàntọkàn kò gbà ó asán ni tó já sí pé ọ̀rọ̀ yẹn ni kí ó gba gbogbo ẹ̀ eléyìí ń jẹ́ ipò kẹrin nínú ẹ̀ ìta mọ̀ ní arkan al-iman. ọba tí ó dá wa nítorí ìdí pàtàkì tọ́lọ́run ti torí ẹ̀ dá wa náà ni ká jọ́sìn fún ká tẹ̀lé ọlọ́run náà. ọlọ́run wá dá wa sílé ayé ọlọ́run ó máa dán wa wò gẹ́gẹ́ bí ọlọ́run ṣe sọ nínú al-Qur'an ó ní alladhi khalaqa al-mawta wal-hayata liyabluwakum ayyukum ahsanu amala. ọlọ́run fẹ́ ṣe dánwò fún wa láyé ó fẹ́ wo talẹ́ni tí ó ṣe dáadáa tí ó ṣe déédéé ntọ́lọ́run fẹ́ tó fi rán àwọn òjíṣẹ́ ọlọ́run. ìdánwò tọ́lọ́run fẹ́ ṣe fún wa nínú àwọn nǹkan tọ́lọ́run ti fẹ́ ṣe ìdánwò náà àwọn mímọ̀ àwọn ẹ̀kọ́ tọ́lọ́run fẹ́ ṣe ìdánwò fún wa nípa rẹ̀ ọ̀nà dàtà fi mọ àwọn kinní yìí bó lẹ̀yẹn ṣe lè dédé ẹ̀ tí ó mọ̀ pé eléyìí lọ́lọ́run fẹ́ tí ó mọ̀ ṣe tọ́lọ́run ó ṣe ìdánwò fún látara ẹ̀ nítorí pé ìdánwò tọ́lọ́run fẹ́ ṣe fún wa yìí ń tá padà gba èsì ẹ̀ rìsítà ẹ̀ àgbà tó bá di alkiyama. àwọn nǹkan wọ̀nyí kò lè rọrùn ọmọ ẹ̀dá ènìyàn ó mọ̀ làákàyè ọmọ ẹ̀dá ènìyàn ò gbé láti mọ àwọn kinní wọ̀nyí àfi kó jẹ́ pé ọlọ́run fún ara ẹ̀ náà ló ránṣẹ́ sí wa. bọ́lọ́run ò bá ránṣẹ́ sí wa ẹ rí wípé kálukú náà ó kàn máa ṣe tí ó wù ẹn tí òun pẹ̀lú ẹ̀jọ́ di akẹgbẹ́ tí wọ́n jọ jẹ́ nǹkan kan náà tó yẹ pé ẹ̀dá ọlọ́run ni wọ́n òun ni ó mú ní tí ó máa sìn kálukú náà ó máa sìn tó bá wù ní yóò sì máa ṣe tí ó bá fẹ́.
arákùnrin tí a ń pè ní Zayd ọmọ Amr ibn Nufayl, arákùnrin yìí nínú àwọn tí wọ́n ń pè ní al-Hunafa ni. Al-Hunafa àwọn làwọn tó já sí wípé wọ́n ṣẹ̀mí lásìkò gbà tí ò sí òjíṣẹ́ kan, àmọ́ wọ́n tí wọ́n ò sí nǹkan kan lẹ́yìn Ọlọ́run, wọ́n ò foríbalẹ̀ fún nǹkan míì, wọ́n ò foríbalẹ̀ fẹ́rẹ̀ gbogbo àwọn nǹkan táwọn èèyàn ṣe àwọn jìnnà sí. Wọ́n gbà wípé Ọlọ́run kan wà tó dá wa tó yẹ ká máa sìn. Inú wọn lárakùnrin yìí wà. Ànàbí sallallahu alaihi wasallam, ànàbí bá ní ọba láyé tánàbí máa ń rí kọ́lọ́hun tó gbé ànàbí dìde lójíṣẹ́. Nínú àwọn nǹkan tí bàbá yìí máa ń ṣe ni wípé yóò wá síbi ìkábà ní Mẹ́kà, tó bá débẹ̀ yóò ní ìrẹ́ Ọlọ́run law anni a'lamu ahabba al-wujuhi ilayka la'abadtuka biha. Ọlọ́run tí ń bá mọ̀ tí mo lè fi jọ́sìn fún ẹ tó nífẹ̀ẹ́ sí jùlọ tá a lè fi jọ́sìn fún ẹ, òun náà ní mo fi sìn ẹ́. walakinni la a'lam, àmọ́ ìrẹ́ Ọlọ́run ìmọ̀ kò yé mi. Arákùnrin yóò wí bẹ́ẹ̀, tó bá sọ bẹ́ẹ̀ tán yóò wá foríbalẹ̀ lórí nǹkan ògùn ẹ̀ tó gùn débẹ̀, yóò foríbalẹ̀, yóò dojú kọ ìkábà. Bí òun ṣe wà nìyẹn, bí ṣe ń ṣe nìyẹn. Àwọn kan wà bẹ́ẹ̀ tó já sí wípé wọ́n foríbalẹ̀ fún gbogbo àwọn nǹkan tí àwọn èèyàn wọn tí wọ́n ń sìn lásìkò yẹn. Wọ́n mọ̀ pé Ọlọ́run wà tó yẹ kí a jọ́sìn fún. Àmọ́ kò tí ì sójíṣẹ́. Ànàbí sallallahu alaihi wasallam, ànàbí ń rí, àmọ́ Ọlọ́run ò tí ì gbé dìde ní òjíṣẹ́, kò tí ì di ànàbí ń gbà yẹn. Irú eléyìí ń tọ́ka sí wípé làákàyè ọmọ èdè ènìyàn nìkan kò tó láti fi mọ kí ni tá a lè fi sin Ọlọ́run, kí ni tá a lè fi tẹ̀lé Ọlọ́run ọba tó dá ni. Bákan náà tún ni ṣe rí, tí ó bá já sí wípé làákàyè nìkan la fẹ́ lò, á sọnù, àwọn èèyàn ó sọnù. Bẹ́ẹ̀ ni ó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀, ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ẹnìkan nínú àwọn ẹni tí wọ́n jẹ́ ọ̀làjú, tí wọ́n jẹ́ akọ nǹkan táwọn náà kọ nǹkan síta, tó já sí pé òun náà jẹ́ kan nínú àwọn tí ń sin màálù, torí pé àwọn kan wà tó já sí pé màálù làwọn ń sìn tí wọ́n nílé ìjọsìn fún. Àwọn ẹlòmíín wà tó já sí pé àwọn èkúté ni wọ́n ń sìn tí wọ́n ní ilé ìjọsìn tó tóbi tí wọ́n ní fún dáadáa. Kódà àwọn míín wà ní tó já sí pé gan ẹ̀yọ́ máa wò pé ẹjọ́ ń bó ńlá káyì ọmọ èdè ènìyàn gbé lọ yìí, tí wọ́n sin ojú ara obìnrin, àwọn ẹlòmíín tí wọ́n nílé ìjọsìn fún. Ó wà láyé tá à ń sọ yìí náà, nísìnyí náà, kì í ṣe pé ọ̀rọ̀ láyéláyé, ó wà láyé bẹ́ẹ̀. Ṣe rí arákùnrin yìí tí ń sin màálù, ní bá ń kọjáde, ó fẹ́ sọ kí ni tó fà táwọn fi ń jọ́sìn fún màálù. Ọlọ́run rí wípé màálù tóun ń sìn ó lóore ju ìyá tóun lọ fóun, ó wúlò fóun ju ìyá tóun lọ. Kí ló dé? Ó ní nítorí pé ìyá tóun ti torí pé ó fún òun ní wàrà mu fún ọdún méjì, ó fún òun lọ́yẹ̀ mu fọ́dún méjì, òun ó máa wá sìn, òun ó máa ṣe bọ̀ yìí fún gbogbo ìgbà tó bá lò láyé. Ní tó gbà lọ́dọ̀ tóun ti pọ̀, àmọ́ màálù ojoojúmọ́ lòun mọ̀ fún òun ní wàrà tóun máa rí mu, gbogbo ìgbà lòun máa rí ọmú màálù wàrà ẹ̀ lòun máa rí mu ní gbogbo ìgbà, tó sì jẹ́ pé kóun kàn mú oúnjẹ díẹ̀ kan fún ni. Wọ́n bá ti ń fún lóúnjẹ díẹ̀ kan, yóò mọ fún òun ní tó ń fẹ́ yẹn. Subhanallah, ẹ wọ́n fi ti la káyọ̀ ọmọ ẹ̀dá ènìyàn tó gbé lọ. Ajá sí wípé àwọn èèyàn á nídìí kọ́lọ́hún ránṣẹ́ sí wa ká tó lè mọ kí lọ́nà tá a gbà tá a fi lu àlùyọ láyé àti ní alkiyama. Ṣé wá rí ìfi òjíṣẹ́ ránṣẹ́, wàláhì àánú Ọlọ́run àti ọlá, ó kàn fi dá wa lọ́lá ni. Ọlọ́run fi dá wa lọ́lá ni. Àfáà wa Ibn al-Qayyim, àfáà àgbà kí Ọlọ́run bá wa kẹ́ wọn, wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn, wọ́n ní fa innahu la sabila ila as-sa'adati wala ila al-falah la fi ad-dunya wala fi al-akhirah illa ala aydi ar-rusul. Wọ́n ní wàláhì kò sọ́nà tẹ́yẹ fi lè jẹ ire tí ó fi ṣoríire láyé àti lálùkìyàmà àfi kó jẹ́ gborí ọwọ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run, àfi ká gborí ọ̀nà wọn. Bákan náà tún wala yunalu ridha Allah illa ala aydihim, èèyàn ò lè rí ìyọ́nú Ọlọ́run àfi kó jẹ́ pé ọ̀nà wọn, orí ọwọ́ wọn náà lágbà láfi lè rí ìyọ́nú Ọlọ́run. Ìgbà tọ́lọ́run wá fi àwọn òjíṣẹ́ ránṣẹ́, ẹ rí i pé Ọlọ́run ti jàre, Ọlọ́run jàre wa pẹ̀lú fífi òjíṣẹ́ ránṣẹ́, gẹ́gẹ́ bí Ọlọ́run náà ṣe sọ́nà Al-Qur'ani pé rusulan mubashirina wa mundhirin. Àwọn tá a fi ránṣẹ́ wọ̀nyí, àwọn òjíṣẹ́ wọ̀nyí, a fi wọ́n ránṣẹ́ nítorí àti lè fún yín ní ìròdùnú tẹ́ ẹ bá gbà tí wọ́n mú wá ni o. Wa mundhirin, kí wọ́n kì í nílò ìyà tí ń bẹ́lẹ̀ fẹ́ni tí ò bá gbà, ẹni tí ò bá gba ẹni tí wọ́n mú wá. Ọlọ́run wá ní nítorí kí ló ń ṣe bẹ́ẹ̀, la'alla yakuna linnasi 'ala Allahi hujjatun ba'da ar-rusul, torí kẹ́nìkan mọ́ tó ní ìdí ọ̀ràn kan, kẹ́nìkan mọ́ láwíjàre kan.
lẹ́yìn ìgbà tí mo ti fòjíṣẹ́ ránṣẹ́ ẹnìkan ò ní wá kó sọ pé má ja'ana min bashirin wala nadhir ó ní ọlọ́run á ṣe bẹ́ẹ̀ nítorí pé ó fi òjíṣẹ́ ránṣẹ́ sí wa ní láti ṣe bẹ́ẹ̀ ọlọ́run dí ọ̀nà yẹn kó mọ̀ sí yẹn fún ẹnìkan ọlọ́run ní wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula eléyìí náà ń fi hàn wípé wàláhì kí ọlọ́run òjíṣẹ́ tọ́lọ́run fi ránṣẹ́ sáwọ́ ènìyàn tí ń fi ọ̀nà tá a lè gbà tá a fi dé ọ̀dọ̀ ọlọ́run tààrà tá a sì rí ìyọ́nú ẹ̀ pé ọ̀nà àwọn òjíṣẹ́ ni àyà yìí tá a kà ń tọ́ka sí pé kíní yìí ó pàtàkì nítorí pé ọlọ́run ní òun ò ní jẹ́ nìkan níyà láì kò rán iṣẹ́ sí kò síyà láì sófin ìtorí ẹ̀ lọ́lọ́run ṣe fi àwọn òjíṣẹ́ ránṣẹ́ ajá sí pé àwọn òjíṣẹ́ wọ̀nyí ó pàtàkì òun náà ni ọlọ́run ṣe fi wọn ránṣẹ́ ó sì wúlò fún àwa ẹ̀dá òun náà ni ó máa jẹ́ ìmọ̀nà fún làákàyè wa àti gbogbo ohun tí a bá fẹ́ ṣe ní ayé náà. tó dókítà ọlọ́run kó bá àṣẹyìn lẹ́sẹ̀ fún gbogbo àwọn àlàyé tí ẹ fún wa àwọn táwa ní àwọn òjíṣẹ́ náà torí pé a máa ń gbọ́ nígbà míì wọ́n làwọn ànábì a sì tún gbọ́ nígbà míì wọ́n là àwọn òjíṣẹ́ ṣé yàtọ̀ ń bẹ ní àárín àwọn méjèèjì ni àbí bákan náà ni ẹni tó bá wù ú kó sọ ànábì ẹni tó bá sì wù ú kó sọ òjíṣẹ́ àbí ó yàtọ̀ síra wọn. naam ọlọ́run sẹ́yìn ní ẹ̀san olóore lábàlẹ̀ yìí tí àwọn dókítà wa tí wọ́n béèrè ń pa rẹ̀ pé ta làwọn òjíṣẹ́ ta làwọn ànábì a ṣe àlàyé lọ́nà méjì àlàyé alákọ̀ọ́kọ́ ni wípé kí ni wọ́n ń pè ní ànábì kí ni wọ́n ń pè ní òjíṣẹ́ ṣé wọ́n yàtọ̀ síra wọn lẹ́yìn náà sì ni wípé a sọ ń pa kí ni ṣé àwọn àtàwa náà tá a jẹyàn ṣé bákan náà ni wà ní àbí nǹkan kan wà tá a fi yàtọ̀ síra wa alákọ̀ọ́kọ́ ni wípé ànábì ẹni tí ọlọ́run bá fẹ́ ránṣẹ́ yóò kọ́kọ́ jẹ́ ànábì ẹni tí ọlọ́run bá fẹ́ ẹni tí ọlọ́run bá ti bẹ́ nìkan sọ̀rọ̀ tó ránṣẹ́ sí pé n tí mo fẹ́ nìyí kẹfì wọn jọ́sìn fún mi báyìí ni báyìí ni báyìí ni eléyà ànábì ọlọ́run ni lẹ́yìn ìgbà yẹn ló ẹ̀ṣẹ̀ kan ipò tòjíṣẹ́ yẹn èyẹn kún ipò ìjánàbì ni tí ipò ìjẹ́ òjíṣẹ́ bá ti kún yẹn ó ti di méjì ẹni tí wọ́n ń jẹ́ òjíṣẹ́ ọlọ́run ní tá a fi ń dá àwọn òjíṣẹ́ mọ̀ àwọn àlùfáà wọ́n sọ ọ̀rọ̀ tó pọ̀ ń bẹ̀ àmẹ́yìí tí a mú tí a fẹ́ kí á dìdání ká dì mú ó wúlò fún ni òun ni wípé àwọn òjíṣẹ́ ọlọ́run làwọn tí ó já sí pé ọlọ́run rán wọn sáwọn tí wọ́n ṣe mùsùlùmí àwọn kèfèrí ọlọ́run rán wọn láàrin ìjọ kan tó já sí pé wọ́n ṣe mùsùlùmí irú àwọn ìjọ wọ̀nyí tí ọlọ́run bá rán ẹnìkan sí wọn ó ti jẹ́ ànábì ọlọ́run wá rán iṣẹ́ sí wọn tó lọ jẹ́ iṣẹ́ fún wọn irú ẹni bẹ́ẹ̀ òjíṣẹ́ là ń pè ànábì ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run sì tún ni gẹ́gẹ́ bí ọlọ́run náà ṣe sọ nínú Al-Qur'an nípa àwọn tí wọ́n jẹ́ ànábì tí wọ́n tún jẹ́ òjíṣẹ́ ọlọ́run ni wadhkur fil kitabi Ismaila innahu kana sadiqal wa'di wa kana rasulan nabiyya Ismail ọlọ́run ní òjíṣẹ́ ni bẹ́ẹ̀ sì tún ni ànábì ọlọ́run ni ajá sí pé ẹni tí ọlọ́run bá gbé dìde tó ń ran sáwọn ìjọ kan tó já sí pé kèfèrí ni wọ́n irú ẹni bẹ́ẹ̀ yẹn ó ti já ànábì tẹ́lẹ̀ ó tún wá jẹ́ òjíṣẹ́ fikún bákan náà tún ni ẹni tí ó bá já sí wípé iṣẹ́ tuntun míì ọlọ́run fún ní tírà tuntun míì tí kìí ṣe pé tí ó ti ṣáájú ẹ̀ ní fi ń ṣiṣẹ́ láàrin àwọn ìjọ ẹ̀ tó bá jẹ́ tírà tuntun míì lọ́lọ́run fún irú ẹni bẹ́ẹ̀ òun náà òjíṣẹ́ ni ó ṣeéṣe kó jẹ́ pé àwọn kèfèrí lọ́lọ́run rán sí ó sì ṣeéṣe kó jẹ́ pé láàrin àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo ni àwọn òjíṣẹ́ tá a wá wí wọ̀nyí àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ta ni wọ́n gangan àwọn òjíṣẹ́ wọ̀nyí ẹ̀yẹn náà làwọn náà minal bashar nínú ẹ̀dá èèyàn ni wọ́n nínú àwọn ọmọ àrọ́mọdọ́mọ ànábì Adam ni wọ́n ọlọ́run sọ nínú Al-Qur'ani wípé qul innama ana basharun mithlukum yuha ilayya ìrẹ́ òjíṣẹ́ mi Muhammad máa sọ fún wọn wípé ẹ̀dá lèmi náà ẹ̀dá èèyàn lèmi náà ní tèmi kan fi yàtọ̀ ní wípé wọ́n ránṣẹ́ sí mi ọlọ́run fi wáàyè ó fi iṣẹ́ ó fi ránṣẹ́ sí mi ó rán mi sí àwọn ènìyàn bákan náà tó ọlọ́run tó sọ nínú àyà mi pé walaqad arsalna Nuha wa Ibrahim waja'alna fi dhurriyyatihima an-nubuwwata wal-kitaba ọlọ́run ní arán anabi Nuh àti anabi Ibrahim arán wọn níṣẹ́ àwọn àrọmọdọ́mọ wọn àwa ṣe wọn a fi àwọn anabi àwọn òjíṣẹ́ sínú àwọn àrọmọdọ́mọ àwọn méjèèjì èyí túmọ̀ wípé gbogbo àwọn anabi lẹ́yìn ìgbà tí lẹ́yìn Nuh alayhi salatu wassalam gbogbo àwọn anabi nínú àwọn àrọmọdọ́mọ anabi Nuh ni lẹ́yìn anabi Ibrahim alayhi salatu wassalam gbogbo àwọn tí wọ́n jẹ́ anabi nínú àwọn àrọmọdọ́mọ anabi Ibrahim títí fi lọ kan anabi Muhammad
sallallahu alayhi wa sallam àwọn òjíṣẹ́ gbogbo wọn pátá nínú àwọn ọkùnrin lọ́lọ́run ti gbé wọn dìde ọlọ́run ò gbé nìkan dìde lóbìnrin wa ma arsalna min qablika illa rijala gẹ́gẹ́ bí ọlọ́run ṣe sọ fún wa nínú al-Qur'an àwọn òjíṣẹ́ ta wíwọ̀n yìí àwọn nǹkan tí ń kan àwọn èèyàn máa ń kan àwọn náà bí wípé à ń ṣàárẹ̀ àwọn náà máa ń ṣàárẹ̀ Ànábì Ayúbù wa náà lámọ̀tẹ́ tó ṣàárẹ̀ gán fún odidi ọdún bíi 18 ló fi ṣàárẹ̀ tí ì sì tọrọ lọ́dọ̀ ọlọ́run pé ìrẹ́ ọlọ́run wò mí sàn kò tọrọ nítorí mo ń dúpẹ́ fọlọ́run nìkan ní jọ́sìn fọlọ́run ni odidi ọdún 18 ló fi wà nínú àárẹ̀ èyí tí ń ka àwọn èèyàn ń ka wọn náà àárẹ̀ ṣe Ànábì Dawud alayhi salatu wasalam Ànábì Ibrahim alayhi salatu wasalam wa idha maridtu fahuwa yashfin tí n bá ṣàárẹ̀ ọlọ́run lọ́ba tí máa ń wò mí sàn ọlọ́run lọ́ba tó lè ṣe wòsàn fún mi eléyìí náà ń tọ́ka sí wípé n tí ń ka àwọn èèyàn mú ń ka wọn náà ládánwò bẹ́ẹ̀ ni ebi máa ń pa wọn náà tí wọ́n ń jẹun ẹ̀wọ̀n tí ọlọ́run sọ nípa Ànábì Isa alayhi salatu wasalam ó ní mal masih ibnu Maryam illa rasul Ànábì Isa tí ń jẹ́ ọmọ Maryam ò jẹ́ nǹkan kan yàtọ̀ sí pé òjíṣẹ́ àwọn ọlọ́run ni òun qad khalat min qablihi rusul àti rán àwọn òjíṣẹ́ kan ṣáájú tiẹ̀ náà tí wọ́n ti wá jẹ́ iṣẹ́ fún àwọn ènìyàn ọlọ́run wá ní wa ummuhu siddiqa ìyá ẹ̀ ó jẹ́ àwọn ẹni tí wọ́n gbà taratara tọkàntọkàn fún àwọn ọlọ́run wá parẹ́ ó ní kana ya'kulani ta'am àwọn méjèèjì yẹn ẹ̀ẹ́dá èèyàn ni wọ́n ń jẹun báwọn èèyàn ṣe ń jẹun àwọn náà ń jẹ wọ́n ń mu ìkan nínú àwọn àlùfáà wa ló ní ìgbà tọ́lọ́run ní wọ́n ń jẹ wọ́n mu a rí lára ìpé ọlọ́run fi ń tọ́ka sí pé ìgbà tí wọ́n ń jẹ tí wọ́n mú yẹn á jẹ́ pé ń tẹ́lẹ̀ máa ń ní bùkátà sí pé agbèsè àṣekìnnì àwọn náà ń ṣe bẹ́ẹ̀ nìyẹn ajá sí pé ẹ̀dá èèyàn ni wọ́n ń ti ń kẹ̀yàn tó jẹ́ ẹni tó sì jẹ́ àdámọ́ àwọn ènìyàn ó wà ní ara tiwọn náà ó jẹ́ àdámọ́ fún àwọn náà kí làwọn nǹkan tí àwọn òjíṣẹ́ wọ̀nyí tí wọ́n fi yàtọ̀ ar-rusulu ma'sumun min ash-shirki wal-kufr àwọn òjíṣẹ́ ọlọ́run wọ̀nyí àwọn tí wọn ọlọ́run ṣọ́ wọn níbi gbogbo tí ń jẹ́ ìwà kèfèrí sí ọlọ́run àtẹ̀bọ tí ṣe kèfèrí àtẹ̀bọ ọlọ́run ṣọ́ wọn kódà gan kìí ṣe pé ọlọ́run ṣọ́ wọn lẹ́yìn ìgbà tí wọ́n di òjíṣẹ́ nìkan o kí wọ́n tó dòjíṣẹ́ ọlọ́run ṣọ́ wọn. èyí tí ó dájú ànàbí sallallahu alayhi wa sallam ọlọ́run ṣọ́ òjíṣẹ́ ọlọ́run kò bá wọn sin kankan nínú gbogbo nǹkan tí wọ́n sìn nínú mọ́kàngbà náà títí tọ́lọ́run fi gbé dìde ní òjíṣẹ́ ìtọ́lẹ̀ ló jẹ́ pé alfa wa àgbà ní Imam Ahmad wọ́n sọ fún wa wọ́n ní man za'ama anna nabiyya sallallahu alayhi wa sallama ala dini qawmihi fa huwa qawlu su wọ́n tí ó bá lérò pé bóyá ànábì ń bá wọn àwọn kèfèrí ìlú Mákà ń bá wọn ṣe àwọn nǹkan tí wọ́n ṣe tẹ́lẹ̀ bóyá wọ́n forí balẹ̀ fèrè pé òun náà ṣe irú ẹni tó bá sọ̀rọ̀ eléyẹn ọ̀rọ̀ bú ọ̀rọ̀ tí ò dáa gbà òun lọ̀rọ̀ tí ó sọ Ànábì sallallahu alayhi wa sallam ńjọ́ kan ń ṣe tawaf ní ẹ̀gbẹ́ ìkábà ọlọ́run tó gbé dìde lójíṣẹ́ ni o ń ṣe tawaf àtòun àti Zayd ọmọ Haritha tí wọ́n ń pè ní Zayd ọmọ Muhammad tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbàtọ́lọ́run wá ṣe ẹlẹ́ wọn torí kìí ṣọmọ ẹ̀ Zayd ọmọ Haritha òun ló wà pẹ̀lú Ànábì sallallahu alayhi wa sallam òun sì jí ọmọdé ń gbà yẹn ọmọ kékeré ni wọ́n wà lẹ́nu tawaf Zayd wá ń rí àwọn kèfèrí àwọn ọ̀ṣẹ́bọ wọ̀nyí pé gbogbo ìgbà tí wọ́n bá gba ẹ̀gbẹ́ èrè kan tí wọ́n ń pè ní isaf àti naila wọ́n mọ́ lọ fi ọwọ́ pa wọ́n ọmọ wà lùbáríkà wọ́n fi wọ́n wà lùbáríkà ó rí pé gbogbo bàtà bá gbàbẹ̀ láwọn àgbàlagbà tí wọ́n jẹ́ àwọn èèyàn pàtàkì nínú olù tí wọ́n mọ̀ lẹ́yìn pàtàkì tí wọ́n bá gbàbẹ̀ ní gbogbo wọn lọ fọwọ́ pa Ànábì sì ṣe tọwọ́ fún ẹ ńgbà tọ́lọ́run ò sì ránṣẹ́ ńgbà yẹn Zayd bá wò pé èmi náà ṣe tí wọ́n ṣe yìí ńgbà tí àwọn kan náà ni pé ká tó lọ ṣe rí ẹni tí wọ́n ń pè ní isaf àti naila àwọn méjèèjì èèyàn ni wọ́n tẹ́lẹ̀ nínú àwọn ìdílé ìran tá ń pè ní Jurhum ní àwọn èèyàn wọ̀nyí ní tí wọ́n ṣe ní wípé wọ́n lọ ṣe ṣìnà nínú Kaaba ńgbà tí wọ́n ṣe ṣìnà ń bẹ̀ lọ́lọ́run bá sọ wọ́n di òkúta àwọn méjèèjì ọlọ́run sọ àwọn méjèèjì di òkúta ẹ wá wo nǹkan wọn àwọn tí ó já sí pé ìtàn wọn tí ó pa wọn sáwọn náà ọlọ́run sọ wọ́n dòkúta nítorí pé wọ́n lọ ṣe tí ò dá nílé ọlọ́run tí gbogbo wọn náà jọ ń pàtàkì wọ́n wá sọ di ọlọ́run tí wọ́n sìn subhanallah wọ́n forí balẹ̀ fún wọn Allahu akbar ní Zayd lòun náà bá lọ ńgbà tí wọ́n jọ ń ṣe tọwáfù lọ bá yà díẹ̀ ló fọwọ́ pa l'Ànábì bá kọ̀ fún wọn ní Ànábì kọ̀ fún un pé la taf'al má ṣe bẹ́ẹ̀
ó ní nígbà tí àwọn tún bá lọ títí lòun tún wò pé òun fẹ́ wò pé ṣé ó kọ̀ fún òun lóòótọ́ ni àbí ànábì kan ṣe bẹ́ẹ̀ yẹn ó ní nígbà tóun tún ṣe lẹ́ẹ̀kejì ànábì bínú ànábì kọ̀ fún un pé ṣé n ti kọ̀ fún ẹ pé kó má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ̀wọ̀ eléyìí nísìnyí alọ́run ètí ìgbèdì lójíṣẹ́ ànábì ò bá wọn sí èsì ń kọ̀ fẹ́ni tí ó jẹ́ tiẹ̀ ẹni tó jẹ́ tiẹ̀ tó ní kápá lórí ẹ̀ ń kọ̀ fún pé má bá wọn ṣe èyí tí wọ́n ń ṣe yìí ajá sí wípé ànábì sallallahu alayhi wa sallam ànábì ò bá wọn sí àwọn nǹkan tí wọ́n ń sìn kí ọlọ́run tó gbé dìde ní òjíṣẹ́ ọlọ́run ṣọ́ ànábì sallallahu alayhi wa sallam níbi ẹbọ gẹ́gẹ́ bí ó ṣe wá láti ọ̀dọ̀ Zayd ìyọ́nà ọlọ́run kí ó lọ bá ó sọ ó ní walladhi akramahu wa anzala alayhi alkitab mastalama sanaman qat hatta akramahu Allahu jalla wa ala bima akrama ń jẹ́rìí ànábì ni alayhi salatu wasalam bẹ́ẹ̀ sì ni Zayd ọ̀dọ̀ ànábì ní gbé ó ní wàláhì ó ní òun fi ọlọ́run fi búra ọba tó sọ alùpàá kalẹ̀ fún ànábì sallallahu alayhi wa sallam pànábì ò bá wọn fọwọ́ kan òrìṣà wọn àwọn ère tí wọ́n ń sìn yẹn tí wọn náà tí wọ́n lọ wárí fún ó ní ànábì ò ṣe bẹ́ẹ̀ yẹn títí dìgbà tí ọlọ́run fi sọ tí ọlọ́run pọ́nlé pẹ̀lú iṣẹ́ tí ọlọ́run fi rán ànábì ò bá wọn kópa nú ẹ̀ gbogbo àwọn ànábì ọlọ́run ṣọ́ wọn níbi tá ń pè ní irọ́ àti jàǹbá àwọn ànábì ọlọ́run kọ́lọ́run tó gbé wọn dìde ọlọ́run dáàbò bò wọn ìparọ́ wọn sínú ẹni tí ń parọ́ nítorí pé ká sọ pé ẹnìkan nu wọn ó ti wà nínú ẹni tí ń parọ́ tẹ́lẹ̀ ó ti kó sínú ọ̀rọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ wọ́n ṣe fẹ́ gba iṣẹ́ tó mú wa wọn nígbà wọn lè ta ni ìwọ ṣé ọlọ́run rẹ nìkan ìwọ ló wà rán ìwọ òpó ọ̀tá mọ̀ àbí ọkọ̀ ló parọ́ mi báyìí àbí ọkọ̀ ló ṣe báyìí ọlọ́run ṣọ́ wọn níbi irú nǹkan bẹ́ẹ̀ ẹ sì rí pé ànábì sallallahu alaihi wasallam ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn kèfèrí Mẹ́kà ọlọ́run tó gbé dìde pé as-sadiqul amin pé olódodo ni tó sì ní ìfọkàntán tí gbogbo wọn náà tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ àwọn ànábì ọlọ́run ṣọ́ wọn níbi gbígbé nǹkan pamọ́ nínú àwọn nǹkan tí ọlọ́run fi rán wọn bẹ́ẹ̀ ni àwọn iṣẹ́ tọ́lọ́run fi rán wọn jẹ́ gbogbo ẹ̀ pátá ní kọ̀ọ̀kan àti tó kéré bẹ́ẹ̀ àti tó tóbi wọn ò gbé nǹkan kan pamọ́ wa ma huwa 'ala al-ghaybi bi-dhanin ọlọ́run ròyìn ànábì gan alayhi salatu wassalam pé ànábì ò ṣàwọn tí a fún un tó pamọ́ táwọn ọlọ́run tá a fi hàn tá a gbélé lọ́wọ́ ànábì ò ṣàwọn ẹ̀ láti fi ṣe àǹfààní fún àwọn èèyàn bẹ́ẹ̀ tún ni àwọn òjíṣẹ́ ọlọ́run nínú àwọn nǹkan tí wọ́n fi yàtọ̀ sáwa ni wípé wọ́n yí gbàgbé nǹkan kan nínú àwọn iṣẹ́ tọ́lọ́run fi rán wọn sanuqri'uka fala tansa ọlọ́run náà ti sọ bẹ́ẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam pé má bẹ̀rù pé bóyá ó gbàgbé wọn ò lè gbàgbé ẹ̀ tí a fi rán èèyàn ò lè gbàgbé àwọn ànábì ọlọ́run wọ́n yí gbàgbé nǹkan kan nínú gbogbo iṣẹ́ tí ọlọ́run fi rán ìjọsìn tọ́lọ́run fi rán wọn wọ́n yí gbàgbé àmọ́ o àwọn náà máa ń gbàgbé nǹkan báwọn ẹ̀dá tó kù náà ṣe ń gbàgbé àmọ́ kì í ṣe nínú ẹ̀sìn ọlọ́run àwọn náà máa ń gbàgbé nǹkan ẹ sì rí i pé ànábì sallallahu alaihi wasallam ó ní innama ana basharun mithlukum ansa kama tansawun ẹ̀yàn bí ẹ̀yin náà lèmi mò ń gbàgbé ìgbàgbé máa ń ṣe mí náà gẹ́gẹ́ bí ṣe ń ṣe yìí náà ẹ wo baba ńlá wa Adam ànábì Adam gbàgbé níjọ́ kìíní ọ̀nà tó gbàgbé ni wípé ńgbà tí ọlọ́run dá ọlọ́run fi ọwọ́ pa ní ìbàrá ìdí gbogbo àwọn ọmọ tí ó tara ẹ̀ jáde lọ di ọjọ́ àkíyàmọ̀ wọ́n jáde gẹ́gẹ́ bí ọmọ náà gún báyìí pátápátá gbogbo àwọn àrọmọdọ́mọ ànábì àti gbogbo ẹ̀dá gbogbo tí ń jẹ́ dá èèyàn tí lọ di ọjọ́ àkíyàmọ̀ wọ́n jáde sílẹ̀ báyìí ànábì Ádámù wá ń rí wípé ìmọ́lẹ̀ wà lójú àwọn kan bẹ̀ yẹn wọ́n sọ fún pé àwọn ànábì ọlọ́run ni ó rí pé ìmọ́lẹ̀ wà lójú àwọn ànábì ọlọ́run ó wá rí ìmọ́lẹ̀ kan tó wu lórí tó jọ lójú ni wọ́n ní onítàlélẹ́yìn ni wọ́n ní ànábì Dáúdù ni alayhi salatu wassalam ó wá sọ fún ọlọ́run pé ọdún mélòó ni ó lò láyé lọ́lọ́run ní ọdún tí òun fún ní sọ̀sẹ́ntàn 60 ọdún òun ni ó lò ní ayé ó wá béèrè pé ọdún mélòó lòun fẹ́ lò ànábì Ádámù ọlọ́run ní ó lò mílíọ̀n àbí ẹgbẹ̀rún ọdún ló lò ọlọ́run ní ẹgbẹ̀rún ọdún ló lò láyé ní bá ń sọ fọlọ́run pé ìrọ́lọ́run mo yọ̀ǹda bá mi fún ní 40 nínú ọdún mi kókó tiẹ̀ kó fi lè jẹ́ ọgọ́rùn-ún ọdún ló bá yọ̀ǹda bẹ́ẹ̀ nígbàtí ànábì Ádámù ti ń bá ìṣẹ̀mí tiẹ̀ lọ ní ìgbàtí ẹgbẹ̀rún ọdún kù 40 ọdún ní màlẹ́kà bá dé màlẹ́kà tí ń gbẹ̀mí ló bá fẹ́ gbẹ̀mí ló bá ara ẹgbẹ̀rún lẹ sọ fún mi ẹgbẹ̀rún lẹ sọ fún mi ó kù 40 ó ṣe wá gbẹ̀mí mi nísìnyí ẹni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ó ti fún kẹ́nu ó ti fún Dáúdù ànábì sallallahu alaihi wasallam ó ní fanasiya Adam fanasiya tìlúrìyàtò
ànábì Ádámù gbàgbé gbogbo àwọn arọmọdọ́mọ ẹ̀dẹ̀ ànábàdàn nígbàgbé àmọ́ Ọlọ́run ọba aláàánú ọba ọlọ́lá adánlọ́lá mọ́ bu bí kan wò Ọlọ́run fún ní ó fún Dáwùd ní ogójì ẹ̀fikún tí ẹ̀dọ́gọ́rùn tí bàbá bẹ́ẹ̀ tí ẹ̀ náà dé òun náà lo ẹgbẹ̀rún ọdún ní láyé àwọn ànábì Ọlọ́run ṣọ́ wọn níbi àṣìṣe nínú ẹ̀sìn Ọlọ́run wọ́n yí ṣàṣìṣe nínú ẹ̀sìn Ọlọ́run àmọ́ wọ́n lè gbìyànjú nínú nǹkan míì kí wọ́n láṣìṣe gẹ́gẹ́ bí irú àwọn ará Madina nígbà tí Ànábì sọ fún alayhi salatu wassalam nípa àwọn nǹkan tí wọ́n máa ń ṣe wọ́n ní nǹkan kan tí wọ́n máa ń ṣe fún igi tamru ìyẹn èso mọ́kà yẹn tí wọ́n máa ń ṣe fún tó já sí pé tí wọ́n ò bá ṣe fún wọ́n máa ń ṣe lọ́dọ̀ tiwa náà sọ akọmọ́ abo nǹkan bẹ́ẹ̀ kíní yìí ń sì máa ń ná wọn ní wàhálà gbà tí Ànábì wa sọ fún alayhi salatu wassalam pé kò nídìí gbogbo ìtẹ́ ìṣe ìwádà ni yóò sọ ní wọ́n bá ńgbà tí wọ́n fi àwọn ọ̀pẹ gbogbo àwọn kíní wọ̀nyí wọ́n fi ń lẹ̀ láì ṣe àwọn nǹkan tí wọ́n máa ń ṣe fún ńgbà tí ó di ìparí ọdún àsìkò tí wọ́n sọ ní kíní ọba sọ dáadáa náà bá lọ bá òjíṣẹ́ Ọlọ́run pé eré òjíṣẹ́ Ọlọ́run kò sọ tábù ààrẹ sọ mọ́ka lọ́dún yìí akílódé látara lóhun tí ó sọ fún Ànábì ni tó ẹ̀yin ni antum adúrọ̀bì umur dunyakum èyí mú kan fi yẹn fi ṣe gbìyànjú ni pé bóyá wàhálà yẹn lè dínkù nítorí náà ẹ mọ̀ ṣe tí ẹ̀ ń ṣe lọ wọ́n lè ṣàṣìṣe gẹ́gẹ́ bí àwọn ẹ̀dá náà bá ṣe máa ń ṣe àṣìṣe àmọ́ wọn kì í ṣàṣìṣe nínú tó bá jẹ́ ẹ̀sìn Ọlọ́run tí Ọlọ́run fi rán wọn Ọlọ́run wá fi nǹkan kan fi pọ́n gbogbo wọn lé Ọlọ́run fi nǹkan pọ́n wọn lé nítorí Ọlọ́run fi pọ́n wọn lé ni wípé Ọlọ́run ṣe wọ́n lẹ́rú ẹrú ni wọ́n ẹrú Ọlọ́run òun ni wọ́n ẹrú pàtàkì ni wọ́n fún Ọlọ́run ìyẹn túmọ̀ wípé ẹrú ni wọ́n ìṣọ́ Ọlọ́run wọ́n yìí sì ṣe ọmọ ẹ̀ wọ́n yìí ṣẹ̀gbọ́n wọ́n yìí ṣàbúrò wọ́n yìí ṣọmọ wọ́n yìí ṣe kó ju pé ẹrú ni wọ́n ìgbà tí Ọlọ́run fẹ́ ròyìn Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run fẹ́ ròyìn ẹ̀ Ọlọ́run ní nínú Al-Qur'an Suratul Isra ó sọ ń parẹ́ ó ní subhanallazi asra bi abdihi laylan nígbà tí Ọlọ́run fẹ́ gbé lọ sánmà Ọlọ́run pè ní abd ó pè lẹ́rú ẹ̀ nínú àpọ́nlé àti iye ni fún àwọn òjíṣẹ́ Ọlọ́run fáwọn èèyàn kẹ́yìn ọmọ jẹ́ ẹrú fún Ọlọ́run kó mọ̀ jẹ́ ẹrú ntí Ọlọ́run dá ìyẹn gẹ́gẹ́ iye ni fún ọba tó dá ni ìdí ni ẹ̀rọ jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam ó ní la tutruni ó ní ẹ má gbé mi kọjá àyè mi kama afrati nasara ibn Maryam gẹ́gẹ́ bí àwọn nasara àwọn Kírísítẹ́nì bí wọ́n ṣe gbé Jésù Ànábì Ìsá bí wọ́n ṣe gbé kọjá ayé pé ní Ọlọ́run àbí pé lọ́mọ Ọlọ́run ó ní kúlù Abdullahi wa rasuluhu ẹ̀sá ti sọ pé ẹrú Ọlọ́run ni mi òjíṣẹ́ ẹ̀sìn ni mi eléyẹn náà tó mi kọ́dà nípa Ànábì Ìsá gan alayhi salatu wassalam Ọlọ́run ní in huwa illa abdun an'amna alayhi wa ja'alnahu mathalan li bani Isra'il Ọlọ́run ní ẹrú ni Ànábì Ìsá àwọn Ọlọ́run kàn ṣe dẹ̀ra wa lé lórí ni ìdẹ̀ra tọ́lọ́run ṣe lé lórí ni pé Ọlọ́run ṣe lójíṣẹ́ ó ṣe lánàbì ó rán sí àwọn èèyàn kó lè máa jẹ́ àpèjúwe dáadáa fún àwọn ọmọ Israel ajá sí pé nínú ìròyìn tó dára jù tí ẹ̀ fi ròyìn àwọn ànábì Ọlọ́run ni wípé ẹrú ni wọ́n fún ọba wọn tí ó rán wọn ní iṣẹ́ àwọn ànábì wọ̀nyí Ọlọ́run sì tì wọ́n lẹ́yìn inú nǹkan tí wọ́n fi yàtọ̀ sáwọn èèyàn tó kù ní pé Ọlọ́run fi àwọn nǹkan tí tó lè jẹ́ káwọn èèyàn ó gbà fún wọn Ọlọ́run fi tì wọ́n lẹ́yìn àwọn nǹkan àríṣe ìmọ̀ Ọlọ́run fi tì wọ́n lẹ́yìn gẹ́gẹ́ bí Ànábì Musa alayhi salatu wassalam tó yẹ pé pọ̀pá tiẹ̀ lọ́lọ́run ní kí ó fi máa jẹ́ni tí ń borí àwọn ọ̀tá tí ó já sí pé onídán ni wọ́n lásìkò tiẹ̀ ó fún ní pọ̀pá yìí ó sì tún fún ní nǹkan mìíràn tí wọ́n fi lè gbà fún Ànábì Isa alayhi salatu wassalam Ọlọ́run ní kí òun ó máa mọ gbogbo nǹkan tí èèyàn bá ṣe tí ò sí ń bẹ̀ lásìkò bá tó ṣe yóò mọ̀ sọ fún pé ó ṣe báyìí ó ṣe báyìí ó mọ kí ló kù lé fún wọn kí ni wọ́n jẹ àti kí ló kù nú lé fún wọn Ànábì Isa máa ń mọ̀ ó sì máa ń lajú afọ́jú ń gbé òkú dìde pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run nínú àwọn nǹkan tọ́lọ́run fún wọn nìyí nítorí kí àwọn èèyàn ó lè gbà fún wọn bákan náà ni Ànábì sallallahu alaihi wasallam Al-Qur'an ni Ọlọ́run fún òun tí ó já sí pé òun náà ni nǹkan tí ń kóni lágara tá a lè borí ẹ̀ tí ó sì máa ṣẹ́kù títí lọ di ọjọ́ al-qiyamah Ànábì sallallahu alaihi wasallam ó ní ma min nabiyyin min al-anbiya illa wa qad u'tiya min al-ayati ma mithluhu amana alayhi an-nas kò sẹ́nìkan náà àwọn ànábì Ọlọ́run tí Ọlọ́run ò fún ní nǹkan tó já sí wípé táwọn èèyàn bá rí àwọn èèyàn rí pé lóòótọ́ ànábì Ọlọ́run lélẹ́yìí tó sì mú wá láti ọ̀dọ̀ Ọlọ́run ló yẹ kí a gbà á èyí tọ́lọ́ wá lè tí Ọlọ́run fún òun
òun ni Al-Qur'an èyí tí ń bẹ ní ìkáwọ́ wa yìí. Eléyìí ó jẹ́ kúkúrú nínú àwọn nǹkan tí ó ń jẹ́ tàwọn ànábì Ọlọ́run tí ń júwe wọn ta ni wọ́n àti pé báwo ni wọ́n ṣe jẹ́, kí ni wọ́n fi yàtọ̀ sí àwa ẹ̀yà tí ó kù, kí Ọlọ́run dá kó bá wa kẹ́ wọn. Ọlọ́run kó bá sẹ́yìn lẹ́sìn rẹ̀ dókítà, Ọlọ́run kó ṣàlékún mímọ́. Ó wá yẹ ká àti gbọ́ àlàyé àwọn òjíṣẹ́ Ọlọ́run, a sì ti mọ pàtàkì fífi wọn ránṣẹ́. Àwa mùsùlùmí tá a jẹ́ àwọn àlùmọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, tí èyí ṣe wípé Ọlọ́run bá fi àwọn òjíṣẹ́ yìí ránṣẹ́ sáwa, tí wípé ànábì wa Muhammad ló fi ránṣẹ́ sáwa la gbà ní òjíṣẹ́. tó bóò láti kí á ní àti ṣe tiwa pẹ̀lú àwọn ànábì wọ̀nyí tí Ọlọ́run bá ti fi ránṣẹ́ síwájú. Naam, Ọlọ́run bá wa sẹ́yìn náà san olóore. Ó pàtàkì tí àwọn dókítà wa tí wọ́n béèrè ń parẹ́ yìí. Naam, a ti sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé orígun kẹrin nínú àwọn orígun ìnígbàgbọ́ òun ni ìnígbàgbọ́ sáwọn òjíṣẹ́, tó já sí pé ọ̀rọ̀ yẹn ni kẹ́yìn ó gba àwọn òjíṣẹ́ gbọ́. Tá a bá rí mùsùlùmí tí ó bá ní èmi gbà fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam, àmọ́ ń gbà pé Ọlọ́run rán Jésù ńṣẹ́, Ọlọ́run rán ànábì Ìsá ńṣẹ́, àbí ń gbà pé Ọlọ́run rán ànábì Musa ńṣẹ́, irú ẹni bẹ́ẹ̀ yẹn kì í ṣe olùgbàgbọ́ òdodo ní Islam, kì í ṣe mùsùlùmí o. Gbígbà fànábì ẹ̀ kò wúlò fún, tí ń túmọ̀ wípé ọ̀rọ̀ yẹn ni kí ẹni tí ó bá fẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo tó fẹ́ gbà fọ́lọ́run, ọ̀rọ̀ yẹn ni kó gbà fún gbogbo àwọn òjíṣẹ́ pátá pé Ọlọ́run rán wọn níṣẹ́, pé Ọlọ́run ó ṣe wọ́n ní ànábì, ó ṣe wọ́n lójíṣẹ́, ó sì fi nǹkan kan ó fi rán wọn. ọ̀rọ̀ yẹn ni kí gbogbo mùsùlùmí ó gbà bẹ́ẹ̀. Ọlọ́run sọ nínú Al-Qur'an, ó ní amana ar-rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun. Ọlọ́run ní òjíṣẹ́ Ọlọ́run ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó nígbàgbọ́ sí ń tà sọ̀kalẹ̀ fún wọn ní Al-Qur'an àti àwọn olùgbàgbọ́ òdodo. Kullun amana billahi, gbogbo wọn náà pátá, àti ànábì sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn olùgbàgbọ́ òdodo, gbogbo wọn náà ni wọ́n ní ìgbàgbọ́, wọ́n gbà fún Ọlọ́run. Wa malaikati, wọ́n sì nígbàgbọ́ sí àwọn màláíkà. Wa kutubi, wọ́n sì nígbàgbọ́ sí gbogbo tírà tọ́lọ́run ti fi ránṣẹ́ kọjá. Wa rusuli, wọ́n nígbàgbọ́ sí gbogbo òjíṣẹ́ tọ́lọ́run ti fi ránṣẹ́ kọjá, tí ń túmọ̀ wípé eléyìí nínú àdìọ́kàn tí ò gbọ́dọ̀ yẹ mùsùlùmí ni. Mùsùlùmí gbọ́dọ̀ gbà fún gbogbo àwọn òjíṣẹ́ tọ́lọ́run ti fi ránṣẹ́, pé Ọlọ́run gbé wọn dìde lójíṣẹ́, ó sì rán wọn pẹ̀lú ó fi iṣẹ́ ó fi rán wọn sí àwọn ènìyàn láwọn àsìkò wọn. ọ̀rọ̀ yẹn ni kí mùsùlùmí ó nígbàgbọ́ sí eléyìí. Èèwọ̀ ni kẹ́yìn ó pínyà kó fi yàtọ̀ sáàárín àwọn òjíṣẹ́, kó ní èmi gbà fún lágbájá, ń gbà fún lágbájá. Torí pé tẹ́yìn bá ṣe bẹ́ẹ̀, ìtumọ̀ ẹni wípé ẹni tọ̀hún kò gbà fọ́lọ́hun. Nítorí pé gbogbo wọn pátá Ọlọ́run lọ́ba tí ó rán wọn, nǹkan kan náà lọ́lọ́run sì fi rán wọn. Ọlọ́run sọ nínú Al-Qur'an, ó ní innal ladhina yakfuruna billahi wa rusulihi, gbogbo àwọn tí wọ́n ṣe kèfèrí sí Ọlọ́run àti àwọn òjíṣẹ́ Ọlọ́run, wa yuriduna an yufarriqu bayna Allahi wa rusulihi, tí wọ́n fẹ́ pínyà láàrin Ọlọ́run, fẹ́ ìfìpínyà sáàrin Ọlọ́run àti àwọn òjíṣẹ́ rẹ̀. Wọ́n fẹ́ ṣe k'Ọlọ́run wà lọ́tọ̀, àwọn òjíṣẹ́ wà lọ́tọ̀. Bí kí wọ́n sọ pé Ọlọ́run làwa gbà fún wọn, èmi ò gbà pé Ọlọ́run rán òjíṣẹ́ kan níṣẹ́ nínú àwọn èèyàn ń gbà yẹn, pé Ọlọ́run nìkan lòun gbà fún. Irú àwọn ẹni bẹ́ẹ̀ Ọlọ́run ní wa yaqulun, tí wọ́n ń sọ wípé nu'minu bi ba'din wa nakfuru bi ba'd, agbátapá kan òjíṣẹ́, àgbàtà wọn kan, táwọn kan ṣe kèfèrí sí, àti lágbájá ni mo gbà, yín gbà ti lágbájá. Èyí nísìnyí láàrin àwọn òjíṣẹ́ tó nìyẹn, wọ́n láwọn gbà fáwọn kan, àwọn gbà fún àwọn kan. Wa yuriduna yattakhidhu bayna dhalika sabila, wọ́n fẹ́ fi yàtọ̀ sáàárín àwọn òjíṣẹ́, pé bóyá eléyìí nǹkan míì ló mú wá, eléyìí nǹkan míì ló mú wá, kì í ṣẹ̀sìn Ọlọ́run. Ọlọ́run ní ulaika humul kafiruna haqqan. Ọlọ́run ní gbogbo àwọn eléyìí kèfèrí ni wọ́n, kèfèrí ògidì kèfèrí, òun ni Ọlọ́run sọ bẹ́ẹ̀ ní Al-Qur'an, ó ní wa a'tadna lil kafirina adhaban muhina, àwọn Ọlọ́run sì tọ́jú ìyà tí kó ìyẹpẹrẹ bá ní kalẹ̀ fún gbogbo àwọn kèfèrí. Ẹ wo nísìnyí irú àwọn ẹni tí wọ́n fẹ́ gbà fáwọn kan, tí wọ́n kọ́ tàwọn kan, àwọn tí wọ́n gbà fáwọn kan nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n kọ́ tàwọn kan, Ọlọ́run pè wọ́n ní kèfèrí. Ẹ wò, Ọlọ́run sọ nípa àwọn ìjọ Ànábì Nuh alayhi salatu wassalam, ó ní kadhabat qawmu Nuhin al-mursalin. Ọlọ́run ní àwọn ìjọ Ànábì Nuh wọ́n pe àwọn òjíṣẹ́ àwọn Ọlọ́run ní òpùrọ́, wọn ò gbà fún wọn. Ẹjọ́ àwọn òjíṣẹ́ ta lọ́lọ́run rán sí àwọn ìjọ Ànábì Nuh? Nuh nìkan ni wọ́n pe lópùrọ́. Àmọ́ ńgbà tí wọ́n pe Nuh nìkan lópùrọ́, ńgbà tó já sí pé kò wúlò fún wọn tí wọ́n bá tẹ̀ tó gbà fẹ́ lómi,
lọ́lọ́run kúkú sọ pé gbogbo àwọn òjíṣẹ́ náà ti pè lópùrọ́ wọ́n pẹ́ nìkan ṣe nínú wọn lópùrọ́ Ọlọ́run ní gbogbo náà ti pè ní òpùrọ́ ló ṣe ní kadhabat qawmu Nuhin al-mursalin bẹ́ẹ̀ náà nínú àwọn ayat mi nítorí pé tẹ́yìn bá ti pẹ́ nìkan lópùrọ́ èyí tó dájú ní kí gbogbo wọn pátápátá náà ló ti pè lópùrọ́ kódà bẹ́ẹ̀ yẹn bá mẹ́nìkan lọ́ta nínú wọn pé ta ni kíkílẹ̀ Muhammadu wo ni ó di ẹ̀ èmi ò kí eléyàn ṣe ẹni tẹ́yàn ń tẹ̀lé nírú ẹni bẹ́ẹ̀ àbí tó mú ní ọ̀tá gbogbo àwọn òjíṣẹ́ tó kù bó ṣe mú ànábì lọ́tà yẹn ó ti mú ànábì Isa ó ti mú lọ́tà tí wọ́n ń pè Jésù ó ti mú ànábì Musa ó ti mú lọ́tà ó mú ànábì Ibrahim ó mú lọ́tà ó mú ànábì Adam gbogbo àwọn ànábì Ọlọ́run nírú ẹni bẹ́ẹ̀ ló ti mú ní ọ̀tá Ọlọ́run sọ nínú Al-Qur'ani pé man kana aduwwan lillahi ẹni tí ó bá mú Ọlọ́run lọ́tà wa malaikati àti àwọn màláìka rẹ̀ wa rusulihi tó tún mú àwọn òjíṣẹ́ rẹ̀ lọ́tà wa Jibril wa Mikael ó mú Jibril tọ́lọ́run rán sáwọn òjíṣẹ́ rẹ̀ ó mú ní ọ̀tá àti Mikael Ọlọ́run ní fa inna Allaha aduwwun lil kafirin gbogbo àwọn ẹni bẹ́ẹ̀ Ọlọ́run ní kèfèrí ni wọ́n òun náà sì ti mú àwọn náà ní ọ̀tá tí ń túmọ̀ wípé tẹ́yìn bá ti lè bẹ́ nìkan ṣọ̀tá nínú àwọn òjíṣẹ́ wọ̀nyí ó ti bá gbogbo àwọn tó kù ó ti bá wọn ṣe ọ̀tá nìyẹn ajá sí pé ọ̀rọ̀ yẹn ni kí gbogbo mùsùlùmí kó ní ìgbàgbọ́ sí gbogbo àwọn òjíṣẹ́ tọ́lọ́run fi ránṣẹ́ lápapọ̀ èyí tá a wá wí yìí ń tọ́ka sí wípé ìgbà fún wọn yẹn á gbà fún wọn lápapọ̀ ìyàtọ̀ sí pé tí Ọlọ́run fi ìkọ̀ọ̀kan nínú àwọn nǹkan tọ́lọ́run àlàyé àwọn nǹkan tọ́lọ́run fi rán wọn èyí tí Ọlọ́run fi rán wọn yẹn òjíṣẹ́ tọ́lọ́run rán sí wọ gangan tí ń jẹ́ òjíṣẹ́ ẹgbẹ̀yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn nǹkan kọ̀ọ̀kan tó wá mú wá èyẹn ló wá tẹ̀lé àmọ́ ó gbà lọ́kàn ó dàbí ọkàn pé gbogbo wọn pátápátá olódodo ni wọ́n sì jẹ́ iṣẹ́ Ọlọ́run wọ́n wá jẹ́ Ọlọ́run rán wọn ni sí àwọn èèyàn láwọn àsìkò wọ́n sì ti jẹ́ iṣẹ́ wọ́n ti lọ bá Ọlọ́run èyí tí Ànábì wa mú alayhi salatu wassalam ìyẹn ló máa wá tẹ̀lé kí làwọn òfin ẹ̀ ètí òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam tí ó fi kalẹ̀ fún wa. ǹjẹ́ sí wípé ìnígbàgbọ́ wa sí àwọn òjíṣẹ́ ó gbọ́dọ̀ wà lérí ìpele àkọ́kọ́ wípé ká nígbàgbọ́ sí wọn níjọ lódidi láì ní àdáyanrí lágbájá kágbà wípé Ọlọ́run bá fi àwọn òjíṣẹ́ ránṣẹ́ pẹ̀lú òtítọ́ pẹ̀lú òtítọ́ pẹ̀lú ìjẹ́ iṣẹ́ Ọlọ́run ọba nísìnyí tá a bá fẹ́ mọ àwọn àlàyé fínífíní nípa wọn ní èyí tí ó fi lè mú wa mọ òjíṣẹ́ kọ̀ọ̀kan ǹjẹ́ lè fún wa ní òǹkà àwọn òjíṣẹ́ yẹn tí Ọlọ́run ọba fi ránṣẹ́. Ọlọ́run ó san yín ní ẹ̀san olóore àwọn òjíṣẹ́ tí Ọlọ́run fi ránṣẹ́ ó wá nínú hadith kan òǹkà wọn òun ni hadith Abi Dharr al-Ghifari tí ó sọ fún wa pé wọ́n bi òjíṣẹ́ Ọlọ́run alayhi salatu wassalam ńjọ́ kan nípa pé mélòó ni àwọn ànábì àwọn òjíṣẹ́ nígbà tí wọ́n bi ànábì léèrè òjíṣẹ́ Ọlọ́run alayhi salatu wassalam ó sọ fún wọn ó ní 124,000 òjíṣẹ́ Ọlọ́run sọ fún wọn pé òǹkà àwọn ànábì òun ní ẹgbẹẹgbẹ̀rún ọ̀nà 124 124,000 òun ní òǹkà àwọn ànábì Ọlọ́run àwọn ànábì àwọn tí wọ́n wá jẹ́ òjíṣẹ́ nínú wọn ó wá nínú hadith yìí pé òǹkà wọn ní 319 pé 300 àti bíi mélòó kan bánabi ṣe sọ nínú eléyìí náà ó wá nínú ẹgbàá mi pé wa 15 pé 15 ni ó lé lórí 300 láwọn tí wọ́n jẹ́ òjíṣẹ́ nínú wọn ó wá nínú ẹgbàá mi pé 13 ló lé lórí 300 láwọn tí wọ́n jẹ́ òjíṣẹ́ àmọ́ tó wá ṣẹlẹ̀ ni pé hadith yìí kì í ṣe tí ó rinlẹ̀ ni kò fẹsẹ̀ rinlẹ̀ gbàtí ò bá sì ti fẹsẹ̀ rinlẹ̀ a lè máa lò gẹ́gẹ́ bí ẹ̀rí. bẹ́ẹ̀ ni a lè máa lò n tó dára wọn ni wípé nígbà tí ọ̀rọ̀ bá débẹ̀ ká sọ pé Allahu a'lam Ọlọ́run lọ́ba tó ní mímọ̀ òǹkà àwọn òjíṣẹ́ àwọn ànábì àti àwọn òjíṣẹ́ tó bá já sí pé gbogbo àwọn àlùfáà ni wọ́n pawọ́pọ̀ lórí pé hadith yìí ó rinlẹ̀ gbogbo àná àgbà mú. jẹ́rìí àfáà tó ń pariwo káàkiri wípé gbà wọ́n ń bi ẹlẹ́rìí mélòó ló ń ka àwọn òjíṣẹ́ oní 100 àti 23 àti 24 gba ọ̀nà ẹgbẹ̀rún ni wọ́n ò lẹ́rìí tó fẹsẹ̀ rinlẹ̀ o 124,000 làwọn òjíṣẹ́ ò lẹ́rìí tó fẹsẹ̀ rinlẹ̀ o ẹgbà wá kan tó lẹ́ni
ní tó bá sì ti lẹ nínú ẹ̀sìn wa àìdìmú ká fi mọ́ pariwo ọ̀rọ̀ o torí pé ó ti lè ṣẹlẹ̀ wípé ànábì ò sọ bẹ́ẹ̀ rárá òwò mọ̀ wá sọ tí ànábì ò wá sọ ló mọ̀ wá dé fún ẹ̀ káàkiri àlàyé ló ti gbọ́ yìí o àwọn àfáà ní tátúmú 315 wípé òǹkà àwọn òjíṣẹ́ Ọlọ́run àdìsí eléyìí náà òun láyé ẹ̀ ló ti ń gbọ́ yìí o kò fẹsẹ̀ rinlẹ̀ o tí wọ́n fi ń sọ fún ọ wípé dédé òǹkà àwọn tó jagun Bádírì náà làwọn náà tún jẹ́ dédé àwọn ànábì òjíṣẹ́ tọ́lọ́run fi ránṣẹ́ tá a dì yẹn lọ́wọ́ tá a tún fi ń ṣàdúrà gan wípé yòǹkà tó gbọ́dọ̀ ṣe nínú àdúrà yóò mọ jóǹkà àwọn òjíṣẹ́ 313 kí wọ́n wá rò pé òun so àwọn ohun tí ò jọra wọn à ń so mọ́ra wọn tí láti ń dó lérí hadisi tí ò fẹsẹ̀ rinlẹ̀ ẹ jẹ́ ó yé wa dáadáa o òun làwọn dókítà ń ṣe lálàyé fún wa o Ọlọ́run kó jẹ́ kí ẹ̀sìn wa kó tún yé wa síwájú jù bọ́ lọ. Naam ẹ fàdọ̀ dókítà. Naam àwọn ànábì Ọlọ́run àwọn òjíṣẹ́ wọ̀nyí àwọn kan Ọlọ́run dárúkọ wọn nínú Al-Qur'an tó àwọn tó wá nínú Al-Qur'an ni jẹ́ àdá wọn mọ̀ lọ́tọ̀ tó pé tó dájú wá nínú Al-Qur'an ni o ti dájú wípé kò sí fanfa kan lérí wọn ọ̀rọ̀ tó clear òun lè yé wọn mélòó ló ń ka wọn tí wọn. Naam ká tó sọ àwọn ẹni tí wọ́n wà nínú Al-Qur'an ẹ jẹ́ àkọ́kọ́ mọ̀ wípé àwọn ànábì Ọlọ́run wọ́n pọ̀ gan nítorí pé Ọlọ́run sọ nínú Al-Qur'an pé wa in ummatin illa khala fiha nadhir Ọlọ́run ní kò sí ìjọ kan tá a fi òjíṣẹ́ ránṣẹ́ sí wọn tí ń túmọ̀ pé gbogbo àwọn ọjọ́ tí wọ́n ń bẹ láyé láti ìgbà tí Ọlọ́run ti ń gbé òjíṣẹ́ dìde Ọlọ́run máa ń fi ẹnìkan ránṣẹ́ sí wọn náà ni tí lọ jẹ́ iṣẹ́ Ọlọ́run Ọlọ́run sì sọ nínú Al-Qur'an ní pé nípa àwọn ànábì Ọlọ́run ń sọ fún ànábì sallallahu alayhi wa sallam wa minhum man qasasna alayka wa minhum man lam naqsus alayka ń bẹ nínú wọn tí a pa ìtàn wọn fún ẹ nínú Al-Qur'an tí wọn náà rí ń sì ń bẹ nínú àwọn kan wà tó yẹ pé a ti ẹ̀ pàtẹ́ wọn fún ẹ tí ń túmọ̀ yẹ pé púpọ̀ náà àwọn ànábì Ọlọ́run lànábì náà ò mórúkọ wọn rẹpẹtẹ tànábì náà ò mọ̀ ń pa wọn kò mórúkọ wọn kò mọ̀ ń pa àtàn wọn kò mọ̀ ń kankan pa wọn rẹpẹtẹ nínú Al-Qur'an tí a bá lọ yẹ̀ wò a rí wípé 25 nabiyan wa rasula làwọn tí ó wà ń bẹ yẹn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n 25 làwọn ànábì Ọlọ́run tí orúkọ wọn wá nínú Al-Qur'an ẹ jẹ́ kí a jọ lọ wo àwọn àyà níbi tí àwọn àyàtì níbi tí àwọn orúkọ wọn yìí wà alákọ̀ọ́kọ́ ni nínú Suratul An'am àwọn tí wọ́n pọ̀ jù nínú àwọn 25 wọ̀nyí nínú Suratul An'am lọ́lọ́run kó wọn jọ sí nínú àwọn àyàtì tí a fẹ́ ka yìí wa tilka hujjatuna ataynaha Ibrahima ala qawmi narfa'u darajatin man nasha inna rabbaka hakimun alim anabi Ibrahim Ọlọ́run ti dárúkọ ẹ̀ mbẹ́ wa habna lahu Ishaq wa Yaqub Ishaq àti Yaqub ó ti di mẹ́ta kullan hadayna wa Nuhan hadayna min qabl ó di mẹ́rin anabi Nuh wa min qabli wa min dhurriyyatihi Dawuda wa Suleiman nínú àwọn àrọmọdọ́mọ rẹ̀ Dawuda àti Suleiman bákan náà ni wa Ayyuba wa Yusufa wa Musa wa Harun wa kadhalika najzil muhsinin Ọlọ́run tó wá ní wa Zakariya wa Yahya wa Isa wa Ilyas kullu salihin wa Ismaila wa Yasa'a wa Yunus wa Luta wa kullan faddalna ala alamin gbogbo àwọn tí a kà wọ̀nyí tí a bá wò dáadáa rí pé méjìdínlógún ló jẹ́ gbogbo àwọn eléyìí wọ́n jẹ́ méjìdínlógún nínú Suratul An'am láyé kan náà tí wọ́n tẹ̀lera wọn lẹ́yìn ní Ọlọ́run dárúkọ wọn méjìdínlógún àtìrí méjìdínlógún ẹjẹ́ lọ́mú tani alákọ̀ọ́kọ́ àwọn ànábì òun náà ni Adam alayhi salatu wa salam Ọlọ́run ní inna Allaha astafa Adam wa Nuha Ọlọ́run dárúkọ Adam ń bẹ̀ yẹn pé ànábì lòun náà ẹni tí ó jẹ́ ìgbẹ̀yìn òun ni ànábì Muhammad sallallahu alayhi wa sallam Muhammadu Rasulullah gẹ́gẹ́ bí ó ṣe wá nínú Al-Qur'an ó ti ń jẹ́ ogún tí Ọlọ́run bá ń ka ìtàn àwọn ìjọ tí wọ́n ti lọ nínú Al-Qur'an ẹ rí i pé lẹ́yìn ìgbà tọ́lọ́run bá sọ̀rọ̀ ànábì Nuh Ọlọ́run sọ̀rọ̀ ànábì Hud yóò sọ̀rọ̀ ànábì Saleh lẹ́yìn ìgbà yẹn tó bá sọ̀rọ̀ ànábì Ibrahim àti Lut àwọn ti kọjá nù èyí tààkà yóò tún wá sọ̀rọ̀ ànábì Shu'aib àwọn mẹ́ta ni ó di mẹ́tàlélógún yóò wá kù àwọn méjì tó kù ní Idris àti Zulkifl Idris àti Zulkifl Ọlọ́run sọ nínú Suratul Anbiya ó kó àwọn méjèèjì pọ̀ ní Suratul Anbiya
ó ní wa Ismaila wa Idrisa wa Dhul-Kifl àyẹ̀kọ̀ Idris àti Dhul-Kifl àwọn méjèèjì yẹn náà nínú àwọn ànábì Ọlọ́run tí a bá fi wọ́n kún 23 jẹ́ 25 ní jásí pé àwọn tí Ọlọ́run dá orúkọ wọn tó lámọ́lẹ̀ nínú Al-Qur'an àwọn 25 ni gbogbo àwọn ànábì Ọlọ́run tí àwọn kan náà wà nínú Al-Qur'an tí ó jásí pé Ọlọ́run kan sọ̀rọ̀ ń pa wọn ni ó sọ ìtàn wọn níbà gẹ́gẹ́ bí Al-Khadir Ọlọ́run sọ̀tàn tiẹ̀ pẹ̀lú anabi Musa alayhi salatu wa salam àmọ́ Ọlọ́run ò dárúkọ ẹ̀ nínú Al-Qur'an nínú sunna anabi láti mọ orúkọ ẹ̀ pé Khadir ni òun lẹni tí ó wà pẹ̀lú anabi Musa ọjọ́ kìíní bẹ́ẹ̀ náà tún ni wa idh qala Musa li fatah fata Musa yìí tí ń tẹ̀lé bọ̀yì tí ń ṣe bọ̀yì fún anabi Musa alayhi salatu wa salam òun náà Ọlọ́run ò dárúkọ rẹ̀ nínú Al-Qur'an àmọ́ òun ni Yusha ibn Nun òun ni òun. Látara eléyìí ẹ jẹ́ kí a sọ àwọn ẹni tí wọ́n yapa ẹnu sí jẹ́ anabi wọn ṣé anabi ni wọn àbí wọn ṣe anabi Ọlọ́run. alákọ̀ọ́kọ́ a ti dárúkọ anabi Dhul-Kifl ó ti kọjá nù suratu al-Anbiya gẹ́gẹ́ bó ṣe tó wà nù suratu Sad àìsí aka mọ́ àwọn anabi lọ́hùn nítorí pé àwọn àlùfáà àwọn yapa ẹnu sí àmẹ́yìí tí ó tẹ̀ wọ́n ní wípé anabi Ọlọ́run ni kọ́dà àfáà wa Ibn Kathir kí Ọlọ́run dákú kí ọba wa yọ́nú sí ó ní kò tọ́ kárẹ́ nìkan ó ní la yanbaghi an yukhtalafa fihi ó ní kò tọ́ kẹ́nìkan wọ́n yapa sí yẹn pé Dhul-Kifl pé anabi Ọlọ́run ni ó ní torí kìíní torí pé Ọlọ́run máa ń dárúkọ ẹ̀ láàrin àwọn anabi Ọlọ́run lọ́la pé nítorí pé kò sí tàn kan Ọlọ́run ò pa ìtàn ẹ̀nu Al-Qur'an pé báyìí ni Dhul-Kifl Ọlọ́run kan dá orúkọ yẹn nìkan nínú Al-Qur'an ni ẹnì kejì nínú àwọn ẹni tí wọ́n ṣe yapa ẹnu sí torúkọ tiẹ̀ wá nínú Al-Qur'an òun ni Uzair bẹ́ẹ̀ni pé ṣé anabi Ọlọ́run ni àbí kìí ṣe anabi Ọlọ́run àwọn àlùfáà àwọn yapa ẹnu sí àmẹ́yìí tí ó hàn tó gbajúmọ̀ nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ẹ̀sìn òun ni wípé anabi Ọlọ́run ni Uzair lọ́nà wo nítorí pé ká tó lọ Uzair yìí ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn àfáà pé òun ni Ọlọ́run ń sọ̀rọ̀ ń pa rẹ̀ nínú Al-Qur'an Suratul Baqara tí ó yẹ pé mọ́rọ̀ alákọ̀ọ́yàtìn wọ́n yà fà wíyàtàn láwọ̀rọ̀ òṣìṣẹ́ ilẹ̀ tí ó ti kú bọ́lọ́run ṣe lè jí ilẹ̀ yìí lẹ́yìn ìgbà tó ti kú tán tọ́lọ́run wá pa òun náà fún odidi ọgọ́rùn-ún ọdún tó tún wá jí Ọlọ́run wá fi hàn bí Ọlọ́run ṣe ń jí òkú látara ẹranko ẹ̀ tó gún nǹkan ogun ẹ̀ tó gùn débẹ̀ tó ti jẹrà Ọlọ́run tún gbé dìde òun ní òun gangan ni ẹni tí ó ní ìtàn yẹn òun ní Uzair yìí ní tí àwọn àlùfáà tí wọ́n dìrọ̀ mọ́ tí wọ́n fi sọ pé èyí tó tẹ̀ wọ́n ní wípé anabi Ọlọ́run ní ọ̀rọ̀ tó wá láti ọ̀dọ̀ Ali radiyallahu anhu tó sì rinlẹ̀ láti ọ̀dọ̀ Ali ìyá Ọlọ́run kí ọlọ́ba ńgbà tó fẹ́ sọ̀rọ̀ ńpa ẹ̀ ó ní kharaja nabiyullahi Uzairun min ardihi wa ata ardan mayyita Ali ó pè ní anabi bẹ́ẹ̀ sì ni irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ látẹnu sọ̀hábí anabi kìí ṣe ọ̀rọ̀ tó kàn wá nínú làákàyè tiẹ̀ nìkan àwọn láti jẹ́ pé ó gbọ́ nǹkan kan pa ẹ̀ látọ̀dọ̀ anabi ní alayhi salatu wassalam yẹn náà ni ó fi sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí alfa wa Al-Hakim bó ṣe gbà wá pẹ̀lú ẹgbà wa tí ó rinlẹ̀ tẹ́lẹ̀ yìí ń tọ́ka sí pé Uzair gan anabi Ọlọ́run ni anabi sallallahu alaihi wasallam kìí ṣe pé anabi sọ̀rọ̀ ń pa ẹ̀ ó sọ̀rọ̀ ó ní la adri akana Uzairun nabiyyan am la ṣe Uzair ṣé anabi ni àbí kìí ṣe anabi Ọlọ́run hadithi kan wá bẹ́ẹ̀ àmọ́ hadithi yìí alimami Bukhari sọ fún wa pé hadithi yìí lẹ o tó bá já sí pé hadithi yìí ó bá fẹsẹ̀ rinlẹ̀ tẹ́lẹ̀ ni ọ̀rọ̀ tá a ti sọ nílẹ̀ kan bóyá tawakufu ntẹ́yìn ó mọ̀ sọ ni pé àmọ́ ṣé anabi ni àbí kìí ṣe anabi Ọlọ́run nínú àwọn ẹni tí wọ́n tún yapa sí pé ṣé anabi Ọlọ́run àbí wọ́n ṣe anabi òun ni Al-Khadir tá a sọ lẹ́ẹ̀kan tí ó wà pẹ̀lú tó rìn pẹ̀lú anabi Musa àbí tanabi Musa tẹ̀lé ẹ̀ láti kọ́ mímọ̀ ní ọ̀dọ̀ rẹ̀ títan rẹ̀ sì ń bẹ nínú Al-Qur'an nítorí pé gbàtọ́ lọ́wọ́ fẹ́ sọ lọ́wọ́ ní fawajada abdan min ibadina ataynahu rahmatan min indina wa 'allamnahu min ladunna ilma eléyìí àwọn alfa wọ́n dì mú wọ́n sọ pé anabi Ọlọ́run ni Al-Khadir pàápàá wọ́n yapa inú sí o àwọn alfa náà àwọn onímẹ̀sì wọ́n léyìí tí ó tẹ̀ wọ́n jù òun ní wípé anabi Ọlọ́run torí gbólóhùn ẹ̀ tó sọ ẹ̀ tó ní wa ma fa'altuhu 'an amri èyí tó rí tí mo ń ṣe yìí kì í ṣe ń dá ṣe ìyẹn ni pé Ọlọ́run ló ránṣẹ́ sí mi ntọ́lọ́run ní kí n ṣe òun ni tí mo ṣe yìí látara eléyìí
ó mú wa mọ̀ pé Al-Khadir nínú àwọn anabi ọlọ́run nìyẹn ni tí ó tẹ̀wọ̀n ní ọ̀dọ̀ àwọn alfa. Dhul-Qarnayn ọlọ́run pàtàn tiẹ̀ náà nínú Suratul Kahf nínú Al-Qur'an kódà ọlọ́run bá a sọ̀rọ̀ tọ́lọ́run sọ náà kọ́ ni pé kunna ya Dhul-Qarnayn imma an tu'adhiba wa imma an tattakhidha fihim husna. Ọlọ́run fún ní ẹ̀kọ́ ó fi ọ̀rọ̀ tì sọ́dọ̀ rẹ̀ bó ṣe lè ṣe pẹ̀lú àwọn ìjọ kan tó pé òun tiẹ̀ ó jẹ́ ọlọ́lá, ọlọ́run sì fún lágbára, ọlọ́run fún ní gbogbo nǹkan tó ń rìn káàkiri ayé, ó lọ ibùyọ oòrùn ibùwọ̀ oòrùn ní Dhul-Qarnayn dé. Ọlọ́run wá bá sọ̀rọ̀, ìbásọ̀rọ̀ tí ọlọ́run bá sọ̀rọ̀ pé tó bá débẹ̀ o ẹjọ́ tí nínú kó jẹ́ wọ́n yà àwọn tí wọ́n bá jẹ́ tí wọ́n bá ṣe dáa, àwọn tí wọ́n bá sì tí wọ́n ṣe dáa kó ṣe dáadáa pẹ̀lú wọn. Ìbá sọ̀rọ̀ yẹn àwọn àlùfáà ń sọ wípé ìyẹn ń tọ́ka sí pé ànábì ọlọ́run ni Uzair pàápàá. Eléyìí àlùfáà wa àgbà Ibn Baz rahimahullahu ta'ala àwọn ṣẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ yìí àwọn ń lọ síbi wípé ànábì ọlọ́run ni, àmọ́ èyí tí ó súnmọ́ lọ́dọ̀ púpọ̀ náà àwọn onímọ̀ ẹ̀sìn ni wípé kì í ṣe Dhul-Qarnayn kì í ṣe ànábì ọlọ́run. ìyẹn lè tí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ ẹ̀sìn púpọ̀ nínú wọn ni pé Dhul-Qarnayn kì í ṣe ànábì ọlọ́run. Luqman ẹ rí i pé ìtàn Luqman ó wà nínú Al-Qur'an àmọ́ sábà gbọ́rọ̀ ẹ̀ tọ́lọ́run fún ní òye tí ọlọ́run fún yìí, àwọn ọ̀rọ̀ tí máa ń sọ tó dàbí wípé iṣẹ́ tọ́lọ́run fi ránṣẹ́ ni, àwọn ọ̀rọ̀ tó níye lórí wọ̀nyí. A rí pé nínú àwọn onímọ̀ ẹ̀sìn wọ́n sọ wípé ànábì ọlọ́run ni òun náà, àmọ́ èyí tí ó tẹ̀wọ̀n òun ni wípé kìí ṣe ànábì ọlọ́run ni Luqman. Nísìnyí a ti rí wípé Dhul-Qarnayn àti Luqman àwọn méjèèjì èyí tó tẹ̀wọ̀n ni wípé wọ́n ṣe ànábì ọlọ́run. Ẹnìkan náà tó kù òun ni ẹni tá ń pè ní Tubba nínú Al-Qur'an. Ọlọ́run ní kadhabat qawmu Nuhin wa ashabu rassi wa Thamud wa Adun wa Fir'aun wa ikhwanu Lut wa qawmu Tubba. Ọlọ́run ká wọn tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run nírọ́ tí wọ́n gbà fún àwọn òjíṣẹ́. Ó wá sọ pé àtàwọn ọjọ́ Tubba ibẹ̀ làwọn afáà ti mú pé àjẹ́ pé Tubba yẹn ẹnìkan ní tí ọlọ́run òjíṣẹ́ lòun náà ànábì ọlọ́run ni Tubba yẹn. Ọlọ́run tó sọ náà mí pé ahum khayrun am qawmu Tubba. Àwọn àlùfáà díẹ̀ nínú wọn ni wọ́n lọ bí wípé ànábì ọlọ́run ni, àmọ́ àwọn àlùfáà sọ pé èyí tí ó tẹ̀wọ̀n jù ní wípé kì í ṣe ànábì ọlọ́run ni, ó jẹ́ ọba lásìkò ẹ̀nú àwọn ọba ìlú Yemen ní nígbà náà. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kèfèrí ni kì í ṣe mùsùlùmí, ó wá gba Islam ni. Ìgbà tó gba Islam wọ́n ń tẹ̀lé shari'at Musa alayhi salatu wassalam, ìyẹn Taurat tí ọlọ́run fi rán ànábì Musa, òun ni tí ó tẹ̀lé tí fi ń jíṣẹ́ fún àwọn èèyàn. Ó wá di ẹni pàtàkì, ó wá mójútó iṣẹ́ ọlọ́run láàrin àwọn ìjọ rẹ̀ gbogbo wọn ni wọ́n gbà fún. Àmọ́ ńgbà tí ó pẹ̀yìndà tó kú tán ni gbogbo wọn náà ni wọ́n bá tún padà sẹ́yìn, wọ́n tún di kèfèrí. Ìyẹn lọ́lọ́run fi ń sọ̀rọ̀ nípa wọn pé ọlọ́run pa wọ́n rẹ́ gẹ́gẹ́ bí ọlọ́run ṣe sọ nínú Al-Qur'an. Àwọn tí a wí wọ̀nyí àwọn eléyìí ni àwọn tí orúkọ wọn àbí ọ̀rọ̀ nípa wọn ó wà nínú Al-Qur'an. Tínú súnà. Naam, àwọn ànábì tó kọ wọ́n wáyé nínú súnà ànábì wa Muhammad. Naam, alayhi salatu wassalam. Àwọn ànábì tí orúkọ wọn wáyé nínú súnà ànábì sallallahu alayhi wa sallam táwọn àlùfáà sọ, alákọ̀ọ́kọ́ òun ni Yusha ọmọ Nun. A ti sọ lẹ́ẹ̀kan pé òun ló tẹ̀lé anabi Musa, àmọ́ lóun ò dárúkọ rẹ̀ lọ́hùn. Anabi ló dárúkọ rẹ̀ nínú sunna rẹ̀ wa idh qala Musa al-fatah. Hadith méjì ló wá ń pa rẹ̀. Hadith méjì wá ń pa rẹ̀. Ṣé Yusha anabi Ọlọ́run ni àbí kìí ṣe anabi Ọlọ́run? Kò sí ìyapa níbi pé anabi Ọlọ́run ni Yusha anabi Ọlọ́run ni. Hadith alákọ̀ọ́kọ́ ni wípé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam ó ní anabi kan ńgbà tí ó ń jagun lọ ńgbà tó dé Baitul Maqdis, ìyẹn ní Palestine, ilé Ọlọ́run mọ́sálásí kẹta èyí tí ń bẹ ní Palestine. ńgbà tó débẹ̀ ilẹ̀ ti fẹ́ ṣú, ó sì fẹ́ bá àwọn ẹni tí wọ́n jí alágbára tí wọ́n gbabẹ̀ tipátipá
tí wọn ò jẹ́ káwọn èèyàn lè jọ́sìn bẹ́ẹ̀ tó já sí pé nǹkan míì ni wọ́n ṣe ń bẹ̀ ó fẹ́ gbàbẹ̀ lọ́wọ́ wọn ó fẹ́ gbógun tì wọ́n kó gbàbẹ̀ padà torí pé ilé Ọlọ́run ni ilé tí ó wà ń bẹ̀ ló wá wò kí lórí pé òun ti fẹ́ wọ̀ ó sì fẹ́ ṣiṣẹ́ yìí ó fẹ́ borí kóhun tó wọ̀ kí ló tó ṣe o ńgbà tó bójú wo oòrùn ló bá sọ fún òun pé anti ma'mura èyí tí wọ́n ń ṣe wọ́n pa ẹ́ láṣẹ ẹ̀ ni wa ana ma'mur ẹni tó pa ẹ́ láṣẹ èyí tó ń ṣe òun náà ló pa mí náà láṣẹ èyí tèmi náà fẹ́ tí mo fẹ́ ṣe yìí ló bá sọ fún Ọlọ́run pé Allahumma bisha alayya shay'an ìrọ̀lọ́run bá mi mú òrùn yìí dániná kúmọ́ tí ì wọ̀ bá mi mú dániná hatta fatahallahu alayhi ńgbà tí fahubisat ńgbà tí ó tọrọ bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run bá ní kí iṣẹ́ òun ó dúró kóhun ó mọ́ wọ̀ òun náà wọ̀ nínú kọjá sí pé Ọlọ́run dá òun yẹn dúró ni o àbó ní kí ó máa lọ́ra lílọ ẹ̀ nírìn ẹ̀ bí ṣe ń lọ yẹn ó ní kó lọ́ra àbí kó jẹ́ pé Ọlọ́run dá dúró níbi tí ó dé yẹn tí ó kọjá ààyè yẹn àwọn àlùfáà ní ìkànnì nínú méjèèjì Ọlọ́run sá dá òun yẹn dúró tí òun kò fi wọ̀ títí dìgbà tí Ọlọ́run fi ràn lọ́wọ́ tó fi borí àwọn ọ̀tá tí wọ́n ń bẹ́ńbẹ́ ó sì wọ ààyè yẹn hadith kejì ẹ rí wípé nínú hadith eléyìí anabi kan sọ pé nàbí yunugaza ó ní anabi kan anabi ò dárúkọ rẹ̀ ta ni ṣé yusha ni abẹ́lómi àmọ́ nínú hadith mi anabi ń sọ pé inna shamsa lam tuhbas li basharin illa li Yunus ibn Nun ó ní Ọlọ́run ò mú oòrùn dání rí pé kó má ṣiṣẹ́ pé kó má lọ fẹ́nìkan yàtọ̀ sí Yunus ọmọ Nun látara ẹlẹ́ ń tọ́ka sí pé a jẹ́ pé Yunus ọmọ Nun òun náà ni ànábì Ọlọ́run òun náà lànábì pè ní nàbí yun pé ànábì kan nítorí pé ànábì ti fi yé wa ń bí pé irú òṣẹlẹ̀ fẹ́nìkan ní ẹ̀dá Ọlọ́run àfi Yunus nìkan. Naam ẹnì kejì nínú àwọn tí. yẹ sí pé Yunus yàtọ̀ sí Yusha ni. Yusha là ń sọ̀rọ̀ ẹ̀ Yusha òun là ń sọ̀rọ̀ ẹ̀ Yunus afwan Yunus àti sọ̀rọ̀ ń pa rẹ̀ àti kàmá àwọn ànábì Ọlọ́run tí bẹ́ẹ̀ nínú Al-Qur'ani tẹ́lẹ̀ ọ̀rọ̀ Yusha òun ni ọ̀rọ̀ tí à ń sọ yìí Yusha ọmọ Nun òun ni à ń sọ̀rọ̀ Ọlọ́run bá san ní ẹ̀san olóore ẹnì kejì náà àwọn ànábì Ọlọ́run tí orúkọ wọn wá nínú sunna ànábì òun ni Shith ọmọ Adam alayhi salatu wassalam Shith ọmọ ànábì Adam alayhi salatu wassalam ó wá nínú ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam pé nabiyun dayya'ahu qawmu ó wá bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ ànábì àmọ́rọ̀ yìí ẹbẹ́ bá lọ wọnú àwọn tíra hadith ẹni bá ń bẹ̀ nínú tíra àwọn tí ń kọ̀tàn òun ni hadith yìí wá tí ń túmọ̀ wípé hadith náà kò ní ìpìlẹ̀ ọ̀rọ̀ Shith ibn Adam alayhi salatu wassalam òun lè tí à ń sọ yìí èyí tí mo sọ nísìnyí ọ̀rọ̀ nípa ẹlòmíì tá a fẹ́ sọ lẹ́yìn ẹ̀ ni Shith tiẹ̀ wọ́n yapa ẹnu sí pé ànábì Ọlọ́run ni àbí kìí ṣe ànábì Ọlọ́run yapa ẹnu wà nípa rẹ̀ àmọ́ èyí tí ó tẹ̀wọ̀n lọ́dọ̀ àwọn àlùfáà wọn ní mímọ̀ ni wípé Shith o kìí ṣe ànábì Ọlọ́run àmọ́ òun ló jogún mímọ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ Adam òun ló jogún mímọ̀ àti mímọ̀ kọ́ àwọn ènìyàn ó jogún ẹ̀ Shith ó jogún eléyàn ní lọ́dọ̀ ànábì Adam alayhi salatu wassalam ó gba iṣẹ́ lẹ́yìn ìgbà tí bàbá yìí lọ àmọ́ pé ó jẹ́ ànábì kò sí nǹkan kan tí ń fi fúnni ní àrídájú pé ànábì Ọlọ́run làwọn àlùfáà ṣe sọ pé èyí tó súnmọ́ jù òun ni pé kì í ṣe ànábì Ọlọ́run nítorí pé kì í ṣe pé hadith wà ń pa rẹ̀ àmọ́ hadith tó wà ń pa rẹ̀ hadith tí ó lẹ́ni nínú hadith tí a kà kọjá tí ànábì sọ pé la adri Shith nabiyullah amla ima ṣe Shith ṣànábì ni àbí kì í ṣe ànábì ẹnì kẹta èyí tí a ti fẹ́ lọ mẹ́nu bà ọ̀rọ̀ nípa ẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú ìgbàgbé òun ni arákùnrin kan ń pè ní Khalid ọmọ Sinan òun tiẹ̀ nítorí pé ẹlòmíì ó lè lọ rí nínú tíra àtàn tí wọ́n fi kọ́ ìtàn kalẹ̀ ń pé ànábì Ọlọ́run ni yóò wá gbé bẹ́ẹ̀ yóò mọ̀ gbé káàkiri ọmọ ṣe ni wá sí. Khalid ọmọ Sinan yìí òun ni hadithi wá ń pa rẹ̀ tí wọ́n sọ pé ànábì sallallahu alaihi wasallam ó ní nabiyyun dayya'ahu qawmu pé ànábì kan ní tí àwọn ìjọ rẹ̀ tí wọ́n ra láre tí wọ́n ṣàpàtì ẹ̀ tí wọ́n pàtì àmọ́ hadithi yìí tí wọ́n ń sọ yìí ní rí nínú àwọn tíra tí ó kó hadith ànábì jọ tó gba hadith ànábì wá nínú tíra ìtàn tí wọ́n fi kọ tàkálẹ̀ bẹ́ẹ̀ nìkan òun ni hadith yìí wà kọ́dà gan náà ọ̀rọ̀ tí wọ́n tún sọ ní wípé ànábì sallallahu alaihi wasallam pé ànábì pàdé ọmọ ẹ̀ obìnrin
pé ànábì rí ọmọ obìnrin ẹni pé ànábì gan ní ọmọ obìnrin. Àwọn àlùfáà wa ní tá a bá ní ànábì pàdé ọmọ obìnrin ìtumọ̀ ẹni wípé Khalid ọmọ Sinan yìí Ọlọ́run gbé e dìde nígbà tí àti gbá ànábì dìde ń bọ̀ ó súnmọ́ lọ́lọ́run tó gbóhùn dìde lánàbì nìyẹn ìtumọ̀ ẹ nìyẹn. Àkọ́kọ́ náà ni pé hadisi tí a kalẹ̀ kan hadisi tí òun rinlẹ̀ ni kò ní ìpìlẹ̀ kan. Ìkejì òun ni wípé ọ̀rọ̀ yẹn ó tako hadisi ànábì alayhi salatu wassalam tánàbì sọ ń pa ti àti Jésù. Ànábì sọ nínú ọ̀rọ̀ ó ní òun ni ànábì Isa ju gbogbo èèyàn lọ tòun ni ànábì Isa alayhi salatu wassalam ó ń torí pé gbogbo àwọn ànábì Ọlọ́run pátápátá ọmọ ọba kan náà ni wọn ìyá ni ó yàtọ̀ ó ní ikhwatun li'allat wal anbiya ikhwatun li'allat. Gbàtà nàbí fẹ́ parẹ́ ó ní wa innahu laysa bayni wa baynahu nabiy ó ní kò sí ànábì kan láàrin òun àti ànábì Isa. Báwo ni Khalid ọmọ Sinan ni ó ṣe wá jẹ́ ànábì tí ń túmọ̀ wípé ẹni tí wọ́n pè bẹ́ẹ̀ gbogbo táwa bá ti rí a bá gbọ́ lẹ́nu ẹnìkan ká mọ̀ wípé kì í ṣe ànábì Ọlọ́run nítorí pé kò sí ẹ̀rí kan tí ń fi rinlẹ̀ pé ó jẹ́ kan nínú àwọn ànábì Ọlọ́run. tó dókítà Ọlọ́run kó bá a san ilé sẹ́yìn fún gbogbo àwọn àlàyé yìí ǹjẹ́ ìtẹ́ ń bẹ nílé tí ẹ̀ ń gbọ́ wa ní tó yẹ kẹ́ ẹ mọ̀ nípa òǹkà àwọn ànábì Ọlọ́run ẹ ti gbọ́ àwọn ànábì tí àlàyé wá nípa àwọn nínú Quran ẹ ti gbọ́ òǹkà wọn 25 mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni wọ́n àwọn tó sì wáyé nínú hadisi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ ti gbọ́ àlàyé nípa wọn àwọn míì tá a wá ń kà lẹ́nu wa tá à ń kà pé ànábì ni ẹ ti gbọ́ àlàyé lẹ́yìn àwọn tí ó ṣe ànábì náà tó n tí mo máa ń fẹ́ kẹ́ ẹ ṣe lálàyé fún wa dókítà ni pé ṣé mo pa ànábì kọ̀ọ̀kan ló mẹ́sìn rẹ̀ wá ló sì málàyé báwo la ṣe kírun báwo la ṣe gbàwẹ̀ báwo la ṣe ṣe tó kí ni Ọlọ́run ọba ní ká ṣe nípa iṣẹ́ kọ̀ọ̀kan táwọn ànábì wọ̀nyí gbé wá bó làwa ti fẹ́ ṣe pẹ̀lú ẹ̀. Ọlọ́run bọ̀ sẹ́yìn ní ẹ̀san olóore gbogbo wa náà mọ̀ dájú pé àwọn òjíṣẹ́ wọ̀nyí Ọlọ́run ò fi wọ́n ránṣẹ́ lásán kì í ṣe pé Ọlọ́run kò pé kí nǹkan fa àwọn eléyìí ránṣẹ́ kí wọ́n jẹ́ òjíṣẹ́ rárá Ọlọ́run fi nǹkan rán wọn iṣẹ́ kan lọ́lọ́run fi rán wọn iṣẹ́ tọ́lọ́run fi rán wọn àpèjúwe ta nàbí sallallahu alayhi wa sallam Ọlọ́run fi al-Qur'an ó fi rán ànàbí sallallahu alayhi wa sallam iṣẹ́ tí Ọlọ́run fi rán ànàbí yìí ọ̀rọ̀ yẹn ni kí àwa ká nígbàgbọ́ sí ká sì fi ṣe iṣẹ́ tí a bá sì ń sọ wípé Ọlọ́run rán ànàbí níṣẹ́ alayhi salatu wa salam a bá ní Ọlọ́run rán níṣẹ́ ó gbé dìde ní òjíṣẹ́ gbogbo àwọn ẹni tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ mí láti ìgbà tọ́lọ́run ti gbé dìde lójíṣẹ́ àwọn náà lọ́lọ́run rán Muhammad sí alayhi salatu wa salam tí ń túmọ̀ wípé láti ìgbà tí Ọlọ́run ti gbé ànábì dìde gbogbo ẹni tí ń ṣẹ̀ṣẹ̀ mí lásìkò ẹ̀ tí fi lọ dé ọjọ́ àlùkìyámà àwọn ìjọ tọ́lọ́run rán ànábì sí nìyẹn nítorí pé ìjọ ànábì kọ̀ọ̀kan Ọlọ́run rán níṣẹ́ sáwọn ìjọ ẹ̀ ní gbogbo àwọn òjíṣẹ́ tí wọ́n ti kọjá walaqad ba'athna fi kulli ummatin rasula Ọlọ́run ní a ti fi òjíṣẹ́ kọ̀ọ̀kan ránṣẹ́ sínú ìjọ kọ̀ọ̀kan Ọlọ́run rán ànábì Musa alayhi salatu wassalam ń tọ́lọ́run fi rán iṣẹ́ tọ́lọ́run gbélé lọ́wọ́ òun náà ni at-Tawrah ọ̀rọ̀ yẹn ni fún àwọn ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ mí pẹ̀lú ẹ̀ lásìkò yẹn kí wọ́n gba gbogbo òfin tí bá ń bẹ́ẹ̀ kí wọ́n sì máa tẹ̀lé ẹ̀ ànábì Isa alayhi salatu wassalam tí ń jẹ́ Jésù ẹni tí Ọlọ́run fi rán náà ni al-Injil tíra Injil òun ni bíbélì tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn bíbélì Ọlọ́run fi tíra fi rán ànábì Isa alayhi salatu wassalam òun náà làwọn èèyàn ń pè ní bíbélì tíra tọ́lọ́run fi rán ànábì Isa yìí ọ̀rọ̀ yẹn ni fún gbogbo àwọn ẹni tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ mí lásìkò ẹ̀ kí wọ́n nígbàgbọ́ sí wọn ò gbọ́dọ̀ mọ́ gba tí ń bẹ nínú ẹ̀ gbogbo òfin tí ń bẹ nínú ẹ̀ lásìkò wọn ọ̀rọ̀ yẹn ni kí wọ́n nígbàgbọ́ sí bẹ́ẹ̀ náà ni ànábì Muhammad sallallahu alayhi wa sallam ntọ́lọ́run fi rán òun náà ọ̀rọ̀ yẹn ni kí gbogbo àwọn èèyàn tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ mí láti ìgbà tọ́lọ́run ti gbé dìde kí wọ́n fi ti ń bẹ nínú Al-Qur'ani yìí kí wọ́n fi ṣe iṣẹ́ ṣe òun náà lẹ́yìn lè fi jọ́sìn fún Ọlọ́run náà ni ó ṣe kò ń gẹ ntọ́lọ́run fẹ́ ká fi sìn ín. ń já sí pé àwa nísìnyí tá a bá kà kankan nínú bíbélì Ọlọ́run ò fi rán wa. bẹ́ẹ̀ ni. kan wá sọ pé mo ti kà á nínú bíbélì mo sì ń láti máa tẹ̀lé. ara ọ Ọlọ́run ò fi rán wa ntọ́ bá rí nínú bíbélì ìṣe ti láéláé nù ìṣe tuntun tí ó bá já sí wípé nítorí yẹn ń ṣe déédéé tí ń bẹ nínú Al-Qur'an ń bẹ nínú òfin Islam
naam eléyẹn ó lò nítorí pé wọn náà ti rí nínú. ǹjẹ́ sí pé tó bá ń tẹ̀lé kùránì ni wọ́n ń tẹ̀lé kùránì ni wọ́n ń tẹ̀lé kìí ṣe pé báíbùlù ló fi ń tẹ̀lé. rárá o kùránì ni ìwọ́n ń tẹ̀lé. anabi sallallahu alayhi wa sallam orí Umar njọ́ kan ní pépà bíi mélòó kan nínú Tawrah ẹ̀yẹn nínú ti anabi Musa tó ń pè ní Moise tíra ẹ̀ tọ́lọ́run fi ràn ló wà lọ́wọ́ Umar. anabi bá ń bi léèrè pé amutahawwikuna antum ya ibn al-Khattab. anabi ṣé ẹ ń ṣe iye méjì sí tí mo mú wá ni ṣé ẹ gbá ni tí mo tún fi rí yẹn lọ́wọ́ ẹ̀. anabi ń bi bẹ́ẹ̀ tí ń túmọ̀ wípé èyí tí ó jẹ́ tí ọlọ́run fi ránṣẹ́ sáwọn tí ń ṣiṣẹ́ mi pẹ̀lú anabi sọ́nà tí fi lọ́ọ́ di alkiyama òun náà ni alquran òun ni a fi máa ṣiṣẹ́ ṣe. bẹ́ẹ̀ yẹn bá rí nǹkan lọ́hùn naam tó bá ṣe dédé tí ń bẹ nínú alquran kò sí láìfi ń bẹ alhamdulillah. bọ́ bá sọ pé a fi ń ṣiṣẹ́ ṣe nítorí pé ó wà nínú alquran kọ́dà gan ó tún wà nínú bíbélì gan kò sí láìfi ń bí eléyẹn àmọ́ tí ó bá já sí pé ń bẹ nínú bíbélì tí ó sínú Kùránì èèwọ̀ ní kò ní ṣe bí ànábì kan náà àwọn ànábì ọlọ́run náà ló sọ yẹn àṣẹbá ànábì lòun náà rárá o bẹ́ẹ̀ yẹn kọ́ o bẹ́ẹ̀ kọ́ òfin ọlọ́run ní likullin ja'alna minkum shir'atan wa minhaja. iṣẹ́ tí mo fi rán gbogbo àwọn ànábì ọlọ́run ó pín sọ́nà méjì. iṣẹ́ alákọ̀ọ́kọ́ an i'budullaha wajtanibu at-taghut ẹ máa jọ́sìn fún ọlọ́run ẹ sì mẹ́ṣẹ̀ bọ̀ ẹ fi gbogbo àwọn nǹkan míì tẹ́ǹsì ẹ fi wọ́n lẹ̀ ọlọ́run nìkan ni ẹ máa sìn. iṣẹ́ kejì òun ní àwọn òfin bóun ni wọ́n ṣe fẹ́ máa ṣe jọ́sìn náà àwọn kí ni wọ́n máa ṣe nínú ẹ̀sìn náà tí ó máa jẹ́ pé wọ́n fi ń sin ọlọ́run ní eléyẹn ó yàtọ̀ síra wọn. èyí tó ń fún àwọn ànábì kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni ànábì Ibrahim ó gba tiẹ̀ ànábì Ishaq ó ní tiẹ̀ ànábì Musa ó ní tiẹ̀ tó yàtọ̀ sí tiwọn ànábì Isa ó ní tiẹ̀ tó yàtọ̀ sí ti àwọn tí wọ́n ti ṣáájú ẹ̀ àti ànábì sallallahu alayhi wa sallam èyí tọ́lọ́run fún wọn ní alukur'an àti sunna rẹ̀ àwọn eléyìí náà ẹ rí i pé àwọn nǹkan míì wà nínú èyí tí ó ti kọjá tó já sí wípé ó ta kò sí nínú ìtọ́lọ́run fìràn ànábì sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n ti kọjá ànábì Ibrahim alayhi salatu wa salam irun tí ń jẹ́ ọ̀rọ̀ yẹn fún irun táwọn ń kírun ojúmọ́ kí wọ́n kírun nírọ̀lẹ́ kí wọ́n kí láàárọ̀ kí wọ́n kí ní ìrọ̀lẹ́ ànábì sallallahu alayhi wa sallam èyí tí ń bẹ nínú òfin tiẹ̀ ni pé ká kílẹ̀ márùn ní ojúmọ́ wákàtí márùn tí à ń kí ajá sí pé òfin tọ́lọ́run fi rán wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni òfin tí ń bẹ nínú alukur'an ọ̀rọ̀ yẹn ni kí á tẹ̀lé ẹ̀ ọlọ́run sọ nínú alukur'an ni pé wa ma arsalna min rasulin illa liyuta'a bi idhnillah ọlọ́run ní àrùn òjíṣẹ́ iṣẹ́ tí kì í bá ṣe pé ká lè tẹ̀lé ẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ntọ́lọ́run fi rán yẹn ká tẹ̀lé ẹ̀ ọlọ́run ní wa man yuti'ir rasula faqad ata'a Allah ẹni tí ó bá tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run tó tẹ̀lé nǹkan tí ó mú dání ẹni tó tẹ̀lé alukur'an tánàbí tó mú wá fún wa àti súnà rẹ̀ tí ó mú wá fún wa faqad ata'a Allah irú ẹni bẹ́ẹ̀ ó ti tẹ̀lé ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ ni olùgbàgbọ́ òdodo kọ́dà ọlọ́run tó sọ nínú àyà mi ó ní ma kana li mu'minin wala mu'minatin idha qada Allahu wa rasuluhu amran an yakuna lahumul khiyaratu min amrihim ọlọ́run ní mùmínì ẹni tó bá nígbàgbọ́ òdodo nítòótọ́ ọlọ́kùnrin àti ní obìnrin tí ọlọ́run bá pàṣẹ kan àbí òjíṣẹ́ rẹ̀ ló gbé òfin kan kalẹ̀ fún wa pé a máa tẹ̀lé ẹ̀ ká fi mọ jọ́sìn fún òun olùgbàgbọ́ òdodo ni ní rárá èmi ò eléyìí ò bá sì kú eléyìí ò bá gbà wá mú èmi ò lè ṣe eléyìí olùgbàgbọ́ òdodo yìí ṣe bẹ́ẹ̀ tí ń túmọ̀ yìí pé ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ń tòótọ́ o kò ní ṣe bẹ́ẹ̀ tí ọlọ́run bá ti pàṣẹ tó rí nínú alukur'an àbó rọrọ̀ nínú sunna anabi òun gba amúni lópin ìgbà tí ó bá ti rinlẹ̀ bẹ́ẹ̀ láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam nínú ìtẹ̀lé òjíṣẹ́ ọlọ́run alayhi salatu wa salam àti ìtẹ̀lé iṣẹ́ tí ọlọ́run fi rán tí ń túmọ̀ wípé a nígbàgbọ́ òdodo sí anabi sallallahu alayhi wa sallam òun ni ká má dá nǹkan lẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run ní tí ò sínú ẹ̀ lẹ́yìn ìgbà tọ́lọ́run ti pé ẹ̀sìn ẹ̀ àdádálẹ̀ nínú ẹ̀sìn èèwọ̀ ní tẹ́yẹn bá ti lè dá àdádá ńlẹ̀ kò fi yẹn tẹ̀lé anabi o alayhi salatu wa salam ó yapa anabi nìyẹn o nítorí pé anabi náà ti kọyàn alayhi salatu wa salam nítorí bá wà nínú ẹ̀sìn náà òun náà ni tó o bá ti ṣe o ti tẹ̀lé anabi o bá sì tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run o ti tẹ̀lé ọlọ́run nìyẹn eléyìí ní kúkúrú nípa kí ni tí ó jẹ́ ọ̀rọ̀ yẹn fáwa tí a jẹ́ mùsùlùmí tí a máa tẹ̀lé lára anabi sallallahu alaihi wasallam àbí nínú iṣẹ́ tí ọlọ́run fi rán anabi alayhi salatu dókítà ọlọ́run kó bá a san ilé sàn rí èyí tó wá gbalẹ̀ tó gbajúmọ̀ tó fẹ́rẹ̀ já sí wípé èyí ń ní ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni mò ń fẹ́ gbọ́ nípa àwọn ànábì ọlọ́run náà nìtàn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ànábì ọlọ́run
tọ́ àwọn ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ànábì Ọlọ́run ibo láti mú tá a fi sọ wípé ìtàn báyìí o òótọ́ ni ìtàn báyìí o òótọ́ ni ṣé níta bá ti gbọ́ nípa àwọn kọ́dà bó jẹ́ nu tírà báíbù náà ti mú wá ó jẹ́ pé tó jẹ́ kó sáà ti jẹ́ pé tàn ṣé gbogbo ẹ̀ lámọ̀ pa ní tàn káàkiri nítorí pé tẹ́ bá jókòó láwùjọ àwọn àfà tí wọ́n bá ń pa àtàn fún yín ànábì Musa ànábì Ayúbà kọ́dà ànábì Ayúbà tí wọ́n bá tẹ̀ ń sọ pa nípa àárẹ̀ tiẹ̀ wọ́n á ka nǹkan míì fún yín tẹ́tọ́ abíwá yín léèrè wípé tí wọ́n bá tún mẹ́nu bà ànábì Sùlẹ̀mánà ọ̀rọ̀ tán ọ̀rọ̀ tán pàtàkì jùlọ Ọlọ́run kó ṣàánú wa wọ́n á sọ̀sọ̀kúsọ sànábì Sùlẹ̀mánà lára tẹ́rù tó bá yín wípé kí leléyìí torí àwọn tàkà ń bẹ́ẹ̀ tí wọ́n ń gbé káàkiri pé ànábì Sùlẹ̀mánà ó rán ìkànnì àwọn ọmọ ológun rẹ̀ ó rán sáàrin ìlú ó rán lọ sójú ogun láti lè fi fẹ́yàwó ẹ̀. A'udhu billah. àwọn afáwa náà ni wọ́n sì ń pa ní tàn tọ́ bóò la ṣe lè máa ṣe pẹ̀lú àwọn àtàn yẹn àti pé kí láfi dátàn tó bá jẹ́ ìtàn ó tọ́ mọ̀ tá a fi níta rẹ̀ fi ṣe Ọlọ́run kó bá san ilé san rẹ̀. àmín Ọlọ́run bá san ilé san lóore ṣe rí abala tí ẹ wọ̀ yẹn ó jẹ́ kan nínú àwọn gbòógì àwọn nǹkan tó já sí wípé téèyàn bá fẹ́ lóhun gbà fún òjíṣẹ́ ọ̀rọ̀ yẹn ni kí ó nígbàgbọ́ sí yẹn náà ìtumọ̀ yẹn ni wípé àwọn ìròyìn àwọn èrò àwọn ìtàn èyí tó bá wá tó ti ń bẹ nínú Al-Qur'an àbí èyí tó ń rinlẹ̀ tó lálàáfíà nínú sunnah Nabi sallallahu alaihi wasallam tí ń jẹ́ ìtàn àwọn òjíṣẹ́ wọ̀nyí ọ̀rọ̀ yẹn ni kí ẹ̀yin ní kó nígbàgbọ́ sí lábala ẹni tí ẹ sọ yìí tẹ́ bèrè nípa rẹ̀ pé àwọn ìtàn oríṣiríṣi táwọn èèyàn ń kà nínú àwọn tírà mi bóyá nu Bíbélì nu kódà ó lè jẹ́ nínú àwọn tírà mi gan tí wọ́n kọ táwọn tó já sí pé àwọn akọ̀tàn ni wọ́n kọrú àwọn nǹkan báyìí tí èmi ń bẹ́ẹ̀ tẹ́yẹ̀ ń rí pé léyìí ò bá làkàyè mu èmi ń bẹ́ẹ̀ tẹ́yẹ̀ ń rí pé léyìí eléyìí jìnnà àwọn òjíṣẹ́ wọ́n jìnnà sí eléyìí torí pé àbùkù ni ṣe rí irú àwọn nǹkan báyìí èyí tí ń jẹ́ ẹ̀ńtà lè mú tí ó máa jẹ́ ìwọ̀n tá a fi lè mọ kíní tàn tá a gbọ́dọ̀ mọ gbé jáde sí tá a mọ̀ sọ lọ́rọ̀ òun ni wípé ìta bá rí nínú Al-Qur'an àbí ń bẹ nínú hadith Ànábì sallallahu alaihi wasallam tá a sì rí wípé àwọn àlùfáà sọ pé hadith yẹn ó rinlẹ̀ ó sì ní àlàáfíà òun ni tí a lè mú eléyìí yẹn lálẹ́ ní ìgbàgbọ́ òdodo sí ṣe rí Ànábì sallallahu alaihi wasallam ó ti fún wa láwọn nǹkan kan nípa ẹ̀ nípa rú àwọn nǹkan tí ń bẹ nínú tírà àwọn ẹni tí wọ́n ti ṣáájú Bíbélì ni àbí àwọn tírà tó ti ṣáájú òjíṣẹ́ Ọlọ́run ó ní la tusaddiquhum wala tukadhibuhum tẹ́ bá rí nǹkan kan lọ́dọ̀ wọn tẹ́ rí láwọn nǹkan tàn tó wá kò sí ètò kan yìí ẹ mọ́ sọ pé rọ ni ẹ sì mọ́ sọ pé òótọ́ ni níta Ànábì sọ fún wa ní alayhi salatu wassalam ó ní ẹ mọ́ pè ní òdodo ẹ sì mọ́ pè ní rọ Ọlọ́run ló mọ̀ àwọn náà ni wọ́n mọ̀ àwọn tí wọ́n kọ́ kalẹ̀ àwọn tí wọ́n tó rí pélé yóò kàn wá táwa bá rí irú nǹkan bẹ́ẹ̀ ńgbà t'Ànábì ti sọ fún wa pé bàbá ní pè ní rọ kásì mọ́ pè ní òótọ́ t'Ànábì sọ bẹ́ẹ̀ fún wa ṣé wàá yẹ kí ó jẹ́ yẹn láàmú wa gbé síta láàmú fọ́nká kò bá a mú bẹ́ẹ̀ kò bá a mú rárá kódà gan ń bẹ nínú àwọn àlùfáà onímọ̀ tó já sí pé wọ́n máa ń yẹra fún gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí al-Imam Muhammad ibn Abdul Wahhab tí bá ń kọ́ àwọn èèyàn ní lẹ́kọ̀ọ́ kí Ọlọ́run bá wa kẹ́ bá ń kọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ gbogbo tí ó bá jẹ́ mọ́rùn nǹkan bẹ́ẹ̀ tó bá lè rí nínú tírà kan ń fagilé yẹn ní rárá o kì í fẹ́ ń sì máa ń kọ̀ fún wọn pé ẹ mọ̀ wọn kárú àwọn nǹkan bẹ́ẹ̀ àwọn nǹkan tí ó bá làkàyè mu tó já sí pé kọ́dà ẹlòmíì gan bá gbọ́ ó lè pe ẹ̀sìn Ọlọ́run nírọ́ ní òpòrọ́ Ànábì yẹn gan gbogbo àwọn nǹkan báyìí ó yẹ ká ní àkíyèsí Ànábì ti fi nǹkan kan lélẹ̀ fún wa tá a mọ̀ tẹ̀lé la tusaddiquhum wala tukadhibuhum ẹ má pe ọ̀rọ̀ wọn nírọ́ ẹ sì má pe ní òdodo ìyẹn àwọn ìtàn tí wọ́n bá ń pa ni òun àwọn ìtàn tí wọ́n bá ń pa tá à ń rí pé léyìí kì í ṣe ìtàn tí ń bẹ nínú Al-Qur'an kì í sì ṣe ìtàn tí ń bẹ nínú sunnah Nabi sallallahu alaihi wasallam ẹ jẹ́ kí a mú àpèjúwe nínú àwọn ẹni tí ń jẹ́ èrò tí wọ́n mú wá fún wa tí ń bẹ nínú Al-Qur'an àti tí ń bẹ nínú sunnah Nabi sallallahu alaihi wasallam tó já sí pé mùsùlùmí ó gbọ́dọ̀ ní ìgbàgbọ́ òdodo sí àkọ́kọ́ náà ni pé gbogbo àwọn ìtàn àwọn òjíṣẹ́ àwọn ànábì Ọlọ́run tọ́lọ́run pa fún wa nínú Al-Qur'an
tá à ń gbọ́ tá a mọ̀ látòrí àwọn ìjọ anabi Ibrahim, àwọn ìjọ anabi Hud, àwọn ìjọ anabi Saleh, Shu'aib títí lọ bẹ́ẹ̀. Gbogbo àwọn tàn wọ̀nyí ọ̀rọ̀ yẹn ni kí mùsùlùmí ó nígbàgbọ́ òdodo sí. tó o bá nígbàgbọ́ òdodo sí o tí ì nígbàgbọ́ ọ̀rọ̀ yẹn ká gbà gbọ́ lódodo. Bẹ́ẹ̀ náà ni àwọn èyí tí ó bá wá nínú sunna anabi sallallahu alayhi wa sallam. Àwọn kan náà ni pé nínú àwọn nǹkan tí ó wá ní ìró nínú al-Qur'an wọ́n ní wípé Ọlọ́run sọ fún wa pé àwọn ànábì Ọlọ́run wọ̀nyí wọ́n lọ́lá jura wọn lọ. Àwọn ànábì wọ́n lọ́lá lọ́dọ̀ Ọlọ́run ju ara wọn lọ, wọ́n nípò ju ara wọn lọ. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ní walaqad faddalna ba'da an-nabiyyina 'ala ba'd wa atayna Dawuda zabura. Ọlọ́run ní a gbé apá kan lékè, a fún apá kan lọ́lá lórí apá kan nínú àwọn ànábì òun Ọlọ́run. Ọlọ́run ní tilka ar-rusul faddalna ba'dahum 'ala ba'd, agbe ọlá fúnra wọn ju ara wọn lọ. Minhum man kallama Allah, nínú wọn tí Ọlọ́run bá sọ̀rọ̀. Anabi Isa alayhi salatu wa salam òun ló gbajúmọ̀ yìí pé Ọlọ́run bá sọ̀rọ̀, kallama Allah Musa taklima, pé Ọlọ́run bá sọ̀rọ̀. Àmọ́ àwọn àlùfáà míì wọ́n ka anabi ma alayhi salatu wa salam nítorí pé Ọlọ́run bá anabi sọ̀rọ̀ ńgbà tí ó gbégun sánmà. Nínú àwọn ọlá tí ń bẹ fún wọn ni pé tí ìró tó wá òun ni wípé wattakhadha Allahu Ibrahima khalila, pé ọ̀rẹ́ ayò gidi ni Ọlọ́run mú anabi Ibrahim alayhi salatu wasalam. Bẹ́ẹ̀ náà ni anabi Muhammad sallallahu alayhi wa sallam, gẹ́gẹ́ bí Ọlọ́run bí anabi náà ṣe sọ fún wa pé ittakhadha lillahu khalila kama ittakhadha Ibrahima khalila, pé Ọlọ́run mú náà lọ́rẹ́ ayò gẹ́gẹ́ bó ṣe mú anabi Ibrahim ní ọ̀rẹ́ ayò. Ajá sí pé àwọn àìrólélé yìí tí Ọlọ́run fún wa nípa àwọn anabi pé òun gbé wọn ga jura wọn lọ, ìyẹn wá túmọ̀ wípé ìyẹn ò túmọ̀ pé kẹ́yìn ó ní lágbájá báyìí ó lọ́lá ju lágbájá báyìí ní àníyàn àti fi kábùkù bá ẹni tí à ń sọ pé wọ́n ní ọlá jù lọ. Kò tẹ̀ wá bá mu. Kọ́dà anábì kọ́ alayhi salatu wassalam, anábì kọ́ yẹn fún àwọn àjọ rẹ̀ pé kí a má ṣe bẹ́ẹ̀. Àmọ́ o pẹ̀lú bẹ́ẹ̀ náà àwọn kan wà tí Ọlọ́run fi wọ́n ṣe ọ̀gá tọ́lọ́run sọ fún wa tó já sí pé àwọn ní ulul azmi minar rusul, pé àwọn eléyẹn làwọn tí wọ́n jẹ́ ọ̀gá gbòógì nínú àwọn òjíṣẹ́ àwọn Ọlọ́run. 5 sí ni wọn. Àwọn náà ni anabi Nuh, anabi Ibrahim alayhi salatu wasalam, anabi Musa, anabi Isa, anabi Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run ó dárúkọ wọn nínú Al-Qur'an, wọn bẹ nínú suratu Shura àti nínú sura mìíràn. Nínú àwọn ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí nípa àwọn anabi Ọlọ́run ni wípé la ya'lamuna al-ghaib. Àwọn anabi Ọlọ́run wọn ò mọ̀ tó pamọ́. Ìmọ̀ tó pamọ́ yẹn kò sí lọ́wọ́ wọn. Àfi tọ́lọ́run bá fi hàn wọ́n nìkan nínú nǹkan tí ó pamọ́, òun ni wọ́n mọ̀. Ànábì sallallahu alayhi wa sallam jọ kan nítorí wọ́n bá sì mọ̀ nínú nǹkan tó pamọ́ tí wọ́n bá gbé jáde fún wa ká má ṣe kí ni a gbọ́dọ̀ ṣàtàkù ẹ̀ lópin ìgbà tá a bá ti rí pé kí ni yẹn ó rin lẹ̀ nínú ọ̀rọ̀ Ànábì sallallahu alayhi wa sallam. Ó jáde níjọ́ kan ní ńgbà tí òun wọ̀ tán lálẹ́, òun àti Abdullah ọmọ Abbas. Ànábì jáde alayhi salatu wa salam, òjíṣẹ́ Ọlọ́run ló bá gbọ́ ohun kan, ó gbọ́ igbe. Ànábì gbọ́ gbé, Ànábì wá ń bi Abdullah ọmọ tí ó wà pẹ̀lú ẹ̀ pé atasma'u hadha, Ànábì ní ṣe ó gbọ́ tí mo ń gbọ́ ẹ̀ lọ́wọ́n bá ní Allah wa rasuluhu a'lam, pé òun ò gbọ́ nǹkan. Àṣẹ ń tọ́ Abdullah òun ò gbọ́ nǹkan kan, Ànábì nìkan ló gbọ́ òun yẹn. Ànábì wá sọ fún alayhi salatu wassalam pé hadhihi yahudu tu'adhabu fi quburiha. Ó ní àwọn sáré tá gbára ẹ̀ kọjá yẹn, àwọn sáré tá gbára ẹ̀ kọjá, àwọn yahudu, àwọn tí wọn ò gbà fún mi, tí wọ́n ní ọmọlẹ́yìn Ànábì Musa làwọn, tí wọ́n ò gbà fún mi, tí wọ́n ti kú, àwọn ni wọ́n ń jẹ ìyà nínú sáré. Igbe wọn òun ni Ọlọ́run ní kí n gbọ́. Irú eléyìí ní Ànábì fún wa ń ronú pa rẹ̀ nítorí pé Ọlọ́run fi hàn nínú nǹkan tí ó pamọ́. Ọ̀rọ̀ yẹn ni káwa náà nígbàgbọ́ sí irú èrò bẹ́ẹ̀. Bákan náà tún ni òjíṣẹ́ Ọlọ́run sọ fún wọn ní lawla lábala eléyìí, Ànábì ní lawla alla tadafanu, tí ìbá ṣe pé ẹni máa sin òkú yìí ni ẹ mọ̀ bẹ̀rùn, la da'awtu Allaha an yusmi'akum min adhabil qabr. Bá bẹ Ọlọ́run kọ́lọ́run jẹ́ kí ẹ mọ̀ gbọ́ àwọn nǹkan tí bá ń ṣẹlẹ̀ nínú sáré, ìyà tí wọ́n bá fi ń jẹ apá kan nínú àwọn òkú, kẹ́yìn náà mọ̀ gbọ́. Bá bẹ Ọlọ́run ní bá tọrọ eléyìí ní ọ̀dọ̀ Ọlọ́run. Nínú àwọn ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ gbàgbọ́ òun ni wípé gbogbo àwọn ànábì Ọlọ́run pátá ni wọ́n ti fún àwọn ìjọ wọn ní ròdùnú pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam pé ń bọ̀ wá. Kò sí ẹnìkan nínú wọn tí ó fún àwọn ìjọ rẹ̀ ní ròdùnú, ní rò pé o Ọlọ́run fẹ́ gbé ànábì kan dìde nígbẹ̀yìn tí ó jẹ́ ìkẹyìn gbogbo àwọn ànábì Ọlọ́run. Gbogbo wọn pátápátá ni wọ́n ṣe bẹ́ẹ̀. Ànábì Isa alayhi salatu wassalam tí wọ́n pè ní Jésù, òun tiẹ̀
ó wá nínú tírà rẹ̀ gangan nínú tírà tọ́lọ́run fi rán pé wa mubashiran bi rasulin ya'ti min ba'di ismuhu Ahmad tóun sọ fún wọn gangan ó ní ànábì kan bọ̀ lẹ́yìn tóun òun ló fẹ́ tẹ̀lé tóun tó já sí pé orúkọ rẹ̀ Ahmad ní jẹ́ bẹ́ẹ̀ sì ni ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun náà ní jẹ́ Muhammad òun náà ní jẹ́ Ahmad gẹ́gẹ́ bí ó ṣe wá láti ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam látara ilé gbogbo àwọn tá a kà wọ̀nyí gbogbo àwọn nǹkan tá a kà yìí àwọn ọ̀rọ̀ tá a sọ wọ̀nyí ọ̀rọ̀ yẹn ni kẹ́yìn òun nígbàgbọ́ sí tí a bá wá fẹ́ nígbàgbọ́ tá a fẹ́ mọ kí la gbàgbọ́ kí la ní gbàgbọ́ tó bá jẹ́nu Al-Qur'an ló wà kò sí èméjì mbẹ tó bá jẹ́nu sunna anabi sallallahu alayhi wa sallam káwọ́ kọ́ra rí dájú pé àwọn àlùfáà tí wọ́n jẹ́ onímọ̀ hadith àwọn àlùfáà ti ṣe àlàyé fún wa pé kíní yìí ó rinlẹ̀ nínú sunna anabi sallallahu alayhi wa sallam nígbà tí ó bá ti rinlẹ̀ ọ̀rọ̀ yẹn ni kí àwa náà nígbàgbọ́ sí ìyẹn náà ni tí a lè máa tú sọ fún àwọn ènìyàn kí Ọlọ́run dákú jẹ́ kí ó wúlò fún wa àti ẹ̀yin. Ọlọ́run kó bá wa san yín lẹ́san rẹ̀ dókítà gbogbo àwọn àlàyé tí a gbọ́ lónìí finifini àlàyé ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn ànábì Ọlọ́run ìtàn gbùdùgbùdù tán bá ń kà fún yín ẹ mọ̀ fetí balẹ̀ mọ́ gbọ́ ẹ̀yin náà mọ̀ wá gbé sọ káàkiri wípé wọn lánàbì kan wọn ní kinní kan tí ó sì já sí wípé irọ́ ni ó lè kó bá yín wájú Ọlọ́run ẹ ṣọ́ra láàrin ni o ọ̀rọ̀ ayé ìtàn táwọn àfa súnà àwọn onímọ̀ súnà tó mọ̀ nípa àwọn ìtàn tánàbí pa tálùkùránì sì pa òun ní ẹ dó lérí ẹ o Ọlọ́run kó ṣàánú wa kọ́mọ́ jà sí pé a fi mọ kóra wa jẹ káàkiri láwa sọ pé àwa ní Sunna TV ìtàn tí ó jẹ́ tàn tí wúwúrú tí wọ́n máa sọ tí ó dáa sáwọn ànábì Ọlọ́run tí wọ́n mọ̀ ní ànábì kan jí òkú ànábì kan òkú kan bá sọ̀rọ̀ tí ó sì sí ẹ̀rí kan lérí ẹ̀ Ọlọ́run kó ṣọ́ wa ń bẹ̀ o. tó kí wá ní èso tá a fẹ́ mú jáde lára gbogbo ìta wa sọ wá lọ yìí nípa ọ̀rọ̀ àwọn ànábì Ọlọ́run tí Sunna TV fi gbé prógámù inú oṣù yìí ṣe wípé ẹja mọ̀ nípa àwọn ànábì Ọlọ́run. Ọlọ́run bá sẹ́yìn ní ẹ̀san lóore àwọn èso tó pàtàkì ní ń bẹ lára pé à ń nígbàgbọ́ sí àwọn òjíṣẹ́ Ọlọ́run ìnígbàgbọ́ sí wọn ń so èso tó dáa inú àwọn èso tí ń so òun ni wípé mahabbatullahi azza wa jal ma'rifatu rahmatihi bi ibadi èyí láàfi á nífẹ̀ẹ́ Ọlọ́run tá a bá ti nífẹ̀ẹ́ tẹ́lẹ̀ yóò tún lékún lọ́kàn wa nígbà tá a bá nígbàgbọ́ òdodo sí àwọn òjíṣẹ́ rẹ̀ yóò lékún lọ́kàn wa á sì mọ̀ dájú wípé Ọlọ́run náà ọba tó láàánú àwọn ẹrú ẹ̀ ni Ọlọ́run ò dá wa fún yà ó láàánú àwọn ẹrú ẹ̀ ìtorí ẹ̀ ni ó ṣe fi wá lẹ̀ lásán ló ṣe rán àwọn òjíṣẹ́ wọ̀nyí pé kí wọ́n wá jíṣẹ́ fún wa wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula Ọlọ́run ló wọn ní jẹ́ nìkan yà títí ìgbà tí òun fi òjíṣẹ́ ránṣẹ́ sí wọn Ọlọ́run fi àwọn òjíṣẹ́ yìí ránṣẹ́ látara eléyìí á nífẹ̀ẹ́ sí Ọlọ́run yóò ṣàlékún ìfẹ́ Ọlọ́run ní ẹ̀mí wa á sì tún mọ̀ pé aláàánú ni Ọlọ́run náà lórí wa bákan náà tún ni látara ẹ̀ á mọ̀ pé ó yẹ kí á dúpẹ́ fọlọ́run lórí oore yìí tí Ọlọ́run ṣe fún wa nítorí pé àánú Ọlọ́run àti oore àti ọlá ni kí Ọlọ́run rán òjíṣẹ́ níṣẹ́ àwọn òjíṣẹ́ tí Ọlọ́run fi ránṣẹ́ yẹn Ọlọ́run fi dá wa lọ́lá ni gẹ́gẹ́ bí Ọlọ́run náà ṣe sọ́nà Al-Qur'ani pé laqad manna Allahu 'ala al-mu'minina idh ba'atha fihim rasula pé ìdíra ló ń fi ṣe fún àwọn olùgbàgbọ́ òdodo àwọn tí wọ́n gbà fún àwọn òjíṣẹ́ tó ń rán nígbà tó ń rán òjíṣẹ́ sí wọn bákan náà tún ni látara ìnígbàgbọ́ sí àwọn òjíṣẹ́ pé Ọlọ́run sì rán wọn iṣẹ́ látara ẹni wípé a nífẹ̀ẹ́ sáwọn òjíṣẹ́ wọ̀nyí nítorí pé wọ́n gbìyànjú wọ́n ṣe wàhálà látara ilé a nífẹ̀ẹ́ sí wọn tá a bá sì wá nífẹ̀ẹ́ sí wọn almar'u ma'a man ahabba yawm al-qiyamah àwa náà lè máa wà pẹ̀lú wọn tó bá di al-qiyamah Ọlọ́run kó wá jọ pẹ̀lú wọn nígbà tá a ti nífẹ̀ẹ́ sí wọn látara pé a nígbàgbọ́ sí wọn a nífẹ̀ẹ́ sí a bá sì nífẹ̀ẹ́ sí wọn Ọlọ́run ní kí gbogbo àná òjò wọlé aljanna pẹ̀lú àwọn anábì wọ̀nyí Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún àwa àti ẹ̀yin látara nínú àwọn èso èyí tí ń bẹ lára ìnígbàgbọ́ sí àwọn òjíṣẹ́ Ọlọ́run òun ni wípé a lè mọ pàtàkì wọn a mọ fún wọn ní iyì wọn a fún wọn nípò wọn a fún wọn lọ́lá wọn tó yẹ wọn a ní máa fún wọn a ní sọ̀rọ̀ àbùkù a ní ṣiṣẹ́ àbùkù a ní gbogbo nǹkan tá a rí pé léyìí àbùkù ni ó máa jẹ́ fún àwọn ànábì Ọlọ́run a ní ṣe a ní sọ lọ́rọ̀ a ní hù níwà ìṣe ìgbé wọn tóbi pọ́n wọn lé gẹ́gẹ́ bá Ọlọ́run náà ṣe pọ́n wọn lé nítorí Ọlọ́run pọ́n wọn lé ọba tó rán wọn ṣẹ́ ó pọ́n wọn lé táwa náà bá nígbàgbọ́ sí wọn a lè pọ́n wọn lé a sì mọ̀ wípé àwọn náà ni ẹni tí fi ní ọlá jùlọ nínú àwọn ẹ̀dá tí Ọlọ́run dá èso tí a tó wárí lára ilé yẹn ni wípé a mọ̀ kọ́ṣe wọn níbi ìjọsìn wọn nta gbọ́n pa wọn
ìwà tí wọ́n ń anabi Dawud alayhi salatu wassalam mọ́ ń gbàwẹ̀ ọjọ́ kan ń fi ọjọ́ kan fi mọ́ gbàwẹ̀ òní ọ̀la yóò gbàwẹ̀ lónìí yóò fọlá ńlẹ̀ yóò gbàwẹ̀ lọ́tùnla irú eléyìí náà ṣe àkọ́ṣe wọn gbà tẹ̀yìn bá gbọ́ anabi sọ fún wa pé àwẹ̀ tó lọ́lá jù ní àwẹ̀ yẹn àwẹ̀ anabi Dawuda àwẹ̀ anabi Dawud alayhi salatu wassalam àkọ́ṣe láti bí ibẹ̀ látara pé a nígbàgbọ́ sí wọn. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ìjọsìn tánàbí mú wá fún alayhi salatu wassalam a mọ̀ kọ́ṣe látara ẹ̀ bánàbí ṣe bó ṣe jẹ́ bẹ́ẹ̀ nínú ìjọsìn bẹ́ẹ̀ náà ni nínú ìwà bánàbí ṣe hùwà sí láàrin ìlú bó ṣe hùwà sí láàrin jàmá bó ṣe hùwà sí láàrin àwọn ẹbí ẹ̀ láàrin ìyàwó àwọn ọmọ bánàbí ṣe pẹ̀lú àwọn ìwà dáadáa gbogbo àwọn kíní wọ̀nyí á kẹ́kọ̀ọ́ ẹ̀ á rí èso ẹ̀ á ra àǹfààní ẹ̀ lára pé a nígbàgbọ́ sí àwọn ànábì wọ̀nyí. Bákan náà tún ni èyí tí ó gbẹ̀yìn nínú àwọn èso òun ni wípé ẹ̀dá yóò ní àmọ̀dájú yóò gbàgbàdájú pé Ọlọ́run yóò ràn ẹ̀sìn lọ́wọ́ náà ni kódà gan kí àtìlẹ́yìn yìí ìṣẹ́gun ìrànlọ́wọ́ yìí kó lọ́ra àmọ́ Ọlọ́run yóò ràn ẹ̀sìn lọ́wọ́ ńjọ́ kan nítorí bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe fún àwọn òjíṣẹ́ rẹ̀ àwọn ànábì ẹ̀dá ó gbà bẹ́ẹ̀ èyí ni ó lè jẹ́ kó lè ní faradà lórí gbogbo àwọn nǹkan tí bá ń kàn ṣùtá tí bá ń kàn nígbà tí ń jọ́sìn fọlọ́run ìnira tí ń kàn lórí pé ń jọ́sìn fọlọ́run lórí pé ń ṣe títọ́ lọ́run lórí pé ń pèpè sójú ọ̀nà títọ́ lọ́run gbogbo bí àwọn ànábì Ọlọ́run fẹ́ ṣe ní àfaradà bí nǹkan bá ṣe àárẹ̀ ṣe lápèjúwe yóò ti fi wé ti ànábì Ayuba alayhi salatu wassalam yóò gbàgbọ́ dájú pé Ọlọ́run wà wò wá sàn gbà kan Ọlọ́run mú àlàáfíà wá gbà kan bí àìrí jẹ bó wà yóò fi tànábì alayhi salatu wassalam yóò fi kọ́ ṣe pé ìrànlọ́wọ́ Ọlọ́run yóò wá dé ní ọjọ́ kan gẹ́gẹ́ bí Ọlọ́run náà ṣe sọ́nà Al-Qur'ani pé hatta idha stay'asa ar-rusulu wa dhannu annahum qad kudhibu ja'ahum nasruna nígbà tí wọ́n ti fẹ́ já kàn pé àwọn ìjọ tàwọn wọ́n ó gbà fáwọn wọ́n ti fẹ́ já kàn tán pé àwọn ìjọ táwọn ń pè wọ́n ó gba iṣẹ́ táwọn mú wá ja'ahum nasruna ìrànlọ́wọ́ àwọn Ọlọ́run ìṣẹ́gun àwọn Ọlọ́run wá dé fún wọn ó dé fún Ànábì sallallahu alaihi wasallam àwọn tí à ń rò pé bóyá tó pé ẹ̀yẹn lè máa wò pé àwọn eléyìí ṣé wọ́n sì lè gbà gbogbo wọn á padà gbà fún Ànábì alaihi salatu wasallam ẹlòmíràn tí ó gbà lójú ayé ó gbà lẹ́yìn ìgbà tí Ànábì ò sí alaihi salatu wasallam ẹ̀yẹn ó látara pé a gbà fún àwọn òjíṣẹ́ Ọlọ́run á ní àmọ̀dájú wípé Ọlọ́run yóò máa ṣàtìlẹ́yìn fún ni yóò sì ran ẹ̀sìn ẹ̀ lọ́wọ́ yóò ràn wá lọ́wọ́ nínú ẹ̀sìn náà kí Ọlọ́run dákun kí ó ràn gbogbo wa lọ́wọ́ nínú ẹ̀sìn ó jẹ́ kí a ṣe ẹ̀sìn náà gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fẹ́ bánabi ṣe fi lélẹ̀ fún wa aleyhi salatu wa salam títí dìgbà tí a fi lọ bá Allah. tó dókítà Ọlọ́run kó bá a san ẹlẹ́sàn rẹ̀ Allahumma àmín. ìpàdé tòní ìpàdé tó kún rẹ́rẹ́ ni gbogbo ohun tó yẹ kẹ́ ẹ mọ̀ nípa àwọn òjíṣẹ́ àti bó ti yẹ kẹ́ ẹ mọ̀ ṣe pẹ̀lú àwọn ìtàn tẹ́ ẹ bá gbọ́ nípa àwọn àti ipò tó yẹ kẹ́ ẹ gbé wọn sí kí wọ́n wà lọ́kàn yín àti ìmọ̀ kí wọ́n pẹ́ mọ̀ wọ́n ní àwòkọ́ṣe tó dáa ẹ mọ́ sọ ọ̀rọ̀kọ́rọ̀ sánẹ́bì kan lára o ẹ bá gbọ́ tàn tí ò bá dáa tó má ti lè fi ti sára ànábì Ọlọ́run ní ànábì Ọlọ́run ní ọwọ́ ní o àìsọ̀sọ̀kúsọ̀ sí wọn lára o àáfà alágbájá ló sọ kọ́ lọ́rọ̀ yìí o ìgbàgbọ́ tó fẹ́ ní sànábì Ọlọ́run lọ́rọ̀ tá à ń sọ fún wa yìí o làkíyèsí tá à ń pera wa sí o dókítà Ọlọ́run bá wa san yín lẹ́san rẹ̀ ẹ̀yin náà láàmú pé ẹ̀yin náà láàmú bá gbogbo ìta ń sọ yín náà Ọlọ́run kó ṣe ní èrè ń jẹ fún wa ní ayé àti lọ́la alkiyama ọ̀la àti tóbi Ọlọ́run subhanaka Allahumma bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ìkànnì tẹ́ mú yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tànmọ́lẹ̀ sí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh nínú oṣù tá a wà nínú èyí ìròyìn nípa àwọn ànábì Ọlọ́run la máa gbọ́ àti àwọn òjíṣẹ́ èyí tí àgbéyẹ̀wò ọlọ́kọ̀jọ̀kọ̀ yóò máa lọ lórí ẹ̀ lẹ́hùn máa láǹfààní àti wò lórí ìkànnì Sunna TV Yorùbá kẹ́ ẹ wá farabalẹ̀ jókòó láti wòran ayọ̀ láti máa gbọ́ ọlọ́kọ̀jọ̀kọ̀ àwọn ètò tí ó máa sọ nípa àwọn ìròyìn ànábì Ọlọ́run àti àwọn òjíṣẹ́ lórí ìkànnì iléeṣẹ́ Sunna TV Yorùbá ẹ má gbé kó ń bẹ̀ o ẹ sì má sùn kó ń bẹ̀ pẹ̀lú wasalaamu alaykum warahmatulahi wabarakatuh Sunna TV Yorùbá ìmọ́lẹ̀ Islam pọ́nbélé ni.